Hey guys, I want to share something really cool with you. I've been trading lately and I've found this amazing platform called Pocket Broker. It makes it super easy for me to reach my goals. Just take a look at the platform and all the tools available. I want to get myself a new hair. That means I need to earn more money, right? Let me show you how I do that. I sign into Pocket Broker, take a trade, and in a few minutes, I've earned money. Impressive, right? Pocket Broker also offers this. Social trading. It allows users pick a trader from the leaderboard and copy their trades and be profitable. Trading signals. The platform provides trading signals with strength and expiry time. All you have to do is copy the signals and trade. Indicators. Users can apply trading indicators to their chart and use it for their trading and analysis. And if you want to start trading, setting up is super easy and fast. You can sign up with your email, Google, or Facebook in just a few clicks. And I have a gift for you. Use my promo code Kemity when you sign up, and you'll get 100% back on your first deposit. This is a great way to get started with such an extra boost. So don't forget, use my promo code Kemity and you get back 100% on your first deposit when you sign up. And when you want to withdraw, Pocket Broker has lots of options to choose from bank transfer, e-wallet, and cryptocurrency. Accessing your funds is super fast and easy. It has 0% withdrawal fees and 24/7 support. Pocket Broker is the platform that you need to start earning today. So don't waste your time. Sign up on Pocket Broker today and do not forget to use my promo code Kemity when you sign up and get back 100% on your first deposit. Tẹnu apẹlapẹ ń sọ ẹjẹ gbọ́ ti yín lónìí. àti ẹ̀gbọ́n kankan ààrẹ nìkan kan kó tiẹ̀. Kí ló dé sí mi lára yìí? Ìtọ̀ ni. Ìtọ̀. Kí mo ṣe fún ọ? Kí lẹ̀ ṣe gbogbo ẹgbẹ́ yín ló ti sùn wọ́n ti wọlé sùn láago mélòó gbogbo ẹgbẹ́ yín ṣiṣẹ́ lójú ọmọ alẹ́ lẹ́mọ̀ rìn kí. Tí mo ṣiṣẹ́ ọjọ́ mi kí tí ìsúnmọ́ yín. Dákun sí mi òjè gbogbo ẹgbẹ́ tí yín àárọ̀ náà máa fi ń ṣiṣẹ́ alẹ́ nìkan lẹ́yìn máa fi ń tójú bọlé kiri. Ntọ́ fẹ́ ṣe nu. Sórí wọ́n tọ̀ sọ̀rọ̀ kò ní dáa fún ọ. Sọ́ọ̀mù pẹ́jọ mẹ́mẹ́ ní ẹjọ́ dàtọ̀ lù mí. I no do anything ìsẹ́yìn ìròyìn o. Ẹ kàn ń bínú mi náà ni. Ó ti wá dáa. Sọ wá rí fún ìtẹ̀ ìṣe yìí. Kí lẹ́sìn? Tí ò bá dàárọ̀ ọ̀la. Gbogbo tá a ṣètì lè fi jó ní sọ fún gbogbo òlu. Ìtẹ̀ ẹ̀mọ́ sí náà nù. Tí ìyá yín máa ń gbọ́kùnrin wá bá yín lé. Tí ó máa fi yín dọ́kùnrin. Kó rẹ̀ ní sọ. Ìtẹ̀yìn náà nù. Ìtẹ̀yìn náà nù ìmọ̀tẹ̀ ń wá kí lọ́gọ̀dọ̀ òru. Tí mi ò jẹ́ lákùn fi mí lẹ̀ ń pẹ́. Aya mi asíyẹ̀yẹ̀ ọmọ lódòdó. Asíyẹ̀yẹ̀ ọmọ ọlọ́kà bàbà. Mo pè ọ́ lónìí o. Wọ́n
jẹ́ mi ní ọ̀tẹ̀ mi torí tá bá dọ́gbèsè àjẹ́ bá bá dọ́gbèsè àmú òpòdó ènìyàn ní kórí ọmọ gbèsè níbi èmi ò kórí rẹ níbi mo pè é fún jíjẹ mo pè é fún mímu torí tọ́lẹ́gìdì rẹ bá gẹ̀jà ojú rẹ tọ́lẹ́ ojú rẹ tọ́kọ ayé mi ooo. Aya mi. Adìẹ tó jábọ́ sínú kòtò ní mo bí ti ń ṣe gbẹ́nàgbẹ́nà tó jábọ́ lórí àjà. Ó ṣeun ọkọ mi, ó kú gbogbo gbà mí, yóò mọ̀jú ọ̀ṣẹ̀. Àṣẹ. Aya mi, oúnjẹ rẹ náà mo gbé wá fún ọ. Mo fẹ́ kí ìlú yìí ó mọ tùbà sí. Kéku ó mọ ké bí eku, kẹ́yẹ ó máa ké bí ẹyẹ, kọ́mọ èèyàn ó sì mọ fohùn bọ́mọ èèyàn. Àṣẹ ti gùn. Ohun tá a bá gbà lọ́run, òun náà là ń gbà láyé. Ah, ó ṣé mo dúpẹ́. Ó kú gbogbo gbà mí. Go baby, go baby, go baby, go baby, go baby, that's the sound. Go baby, go baby, go baby. Ẹ kú fàájì o. Ṣé iná mi á ṣe? Àbí mi ẹ ṣe kì bọ́dì mi ẹ̀ mọ́ra ẹ pé ẹja ẹ káàlẹ̀ o. Kí ni wí? Wọ́n sọ pé ẹja ti jiná. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ mọ̀ pé àǹtí Ayọ̀ ni mo fẹ́ ọ̀jẹ̀jà tọ́kì ọ̀jẹ̀. Alábòsí. Èwo ni pé àǹtí Ayọ̀ ni mo fẹ́ oúnjẹ jà. Ṣé bí mo ti agree pé ẹja ni everybody máa jẹ? Ẹ wo ẹ kó ṣì lọ jàre ẹ má bà múdù wa jẹ. Come on, love you, let's go. Baby, baby, take me, Lola. Shake it, shake it, hey. How are you? Báwo ni? For kí ló ṣe ẹ́? Wọ́n fẹjọ́ ṣe ẹ́ ni. Mo dẹ̀ fẹ́ fún wọn ní information ni o. Update wà lẹ́nu mo fẹ́ gbé wọn débẹ̀ ni o. Mo tẹ̀lé wọn lẹ́kọ̀ọ́ lọ fún wọn. Mo kẹ̀ bóyá ọ̀gá lè ra bóyá wọ́n lè ra bàtẹ̀ fún mi kí n má fi ṣọ́lé mọ̀ pé insecurity ti pọ̀ Nàìjíríà. Ẹ pẹ̀lẹ́. I love it, daddy. Welcome, daddy. Ẹ ṣòjòrò. Ẹ pa àwọn ọ̀rẹ́ yín wálé ẹ ní fọ́ọ̀n rẹ̀ yọmí sẹ́tì. Girls only. And also Gen Z ni wa Gen Z. That's nice, that's nice. Feel at home, enjoy yourself, surplus wow. Period. Wow. Anyhow, we fẹ́ freshen up. All right, sir. I'm not very last day. Okay. Ṣẹṣẹ wa okay, sir. Very okay. Oh, very okay. Thank God. Ẹ ṣì máa jayé dáadáa o. Because getting up, I will send it to you. Oh, daddy! That is our daddy! Yes, sir. Thank you, daddy. Thank you, sir. Okay, no best. No problem, you can go. I'm okay. So guys. Okay, daddy, thank you. Yes! Hi, Charles. Hello. Yeah, I'm fine. Okay, let's party! Let's go! We need to go, baby. Please, let's go now. Our dear man, let's go. I'm away. Can we go out already? Ọ̀gá ẹ mọ̀ kẹnu pé mi ẹ mọ̀ disturb ẹ ní àárọ̀ kùtùkùtù yìí mi ò fẹ́ disturb yín rárá àmọ́ ọ̀rọ̀ àwọn ọmọ yín mi ní mi rán ẹ bó ṣe fàgbóyọ̀ fà sìgá obìnrin ni wọ́n torí ọjọ́ iwájú ìyàn náà bímọ ọ̀nàkọ ọ̀gá tí ẹ̀ka bú ewéjọ́ díẹ̀ máa bá wọn wí obìnrin ní oríṣiríṣi ọ̀rẹ́ tẹ bá ti lè jáde bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀rẹ́ ọkọ ọ̀ní bó ṣe kó dúdú ọkọ pupa ọkọ gbogbo rẹ̀ ọkọ lẹ̀pa ọkọ rọ̀bọ̀ ẹ̀ka bí mi ká bú wọn fọ́. You keep quiet. Alábòsí wèrè. Yes. So torí àwọn ọmọ mi
ló ṣe dá mi dúró láàárọ̀ kùtùkùtù gbogbo nǹkan tó wá ń sọ pé wọ́n ń ṣe yìí ṣé wọ́n ń ṣe ń ta ni ṣé bínú ilé mi ni wọ́n ti ń ṣe Yorùbá nínú ilé ẹni la ti ń jèkúté onídodo what's your problem kí ẹ ṣe wọ́. ẹ mọ̀ kẹnu. ìyẹn wọ́n á ṣe níbẹ̀ yìí. rárá sà mí ní mi rán ẹ mọ̀ ní ẹbí bú ẹ ká advice hàn díẹ̀díẹ̀. wọ́n á ṣe hàn díẹ̀díẹ̀ ká advice òun náà ló ṣe gbọ́ Yorùbá lájọ tó ń ti mú ẹ wá ok tí n bá follow advice ẹ̀ sí tí mo wá bá wọn wí tán wá rìn lọ tí mi rí wọn mọ́ so you think I will replace you with my kids. ọ̀nì rìn lọ lórúkọ Jésù ọ̀nì rìn lọ. ọ̀nì rìn lọ lórúkọ Jésù. ẹ mọ̀ kẹnu ọ̀gá. àwọn ọmọ mi ni wọ́n fi wọ́n lẹ̀ jẹ́ kó jayé orí wọn kò ní mí lára. èsì rẹ yìí wá ṣe níbẹ̀ yìí kéré. ẹ yé mi ó ká yé mi. so face your job or you will be sacked. nìyẹn ká dáa. ẹ ṣe ẹ mọ̀ kẹnu. ọ̀gá yìí wọ́n àdé ká spoil ọmọ yẹn ó kà bá yín ọjọ́ ká sọ ọmọ yẹn dídàkúdà ọmọ yẹn jẹ́ pé at the end of the ọ̀nà kọ ọ̀nà yá àdé ká sọ ọ́ di influencer ọ̀ka kọ́ rẹ̀ ọ̀ka kọ́ gbogbo rẹ̀ wàhálà ọmọ bá yín ọmọ yìí jẹ́ o. ó yá ta kí n ta mọ́mọ́ onípè mo pè ení èjì ẹ̀ta ẹ̀rin wò ó sùúrù àrùn àwa ń fi nǹkan tayò ni òun rè ìkejì rè. jẹ́ ń gbọ́ tiẹ̀. sọ tẹnu ẹ ohun orí mọ̀mọ́ tẹnu apẹ̀yìnlá pẹ́ ń sọ kí ló wà. ó ní sọ ìyá àṣekú pa ọ́. àṣẹ wà àwa ti wà lẹ́nu kámẹ́rún tẹnu bọlẹ̀ tipẹ́ kò sì ń wá bóun gbogbo rẹ̀ àárín nǹkan kan gbọ́. ọ̀rọ̀ wà nílẹ̀ ẹ̀kẹ́ kù ẹ wọ kọ́kọ́ sí lẹ́jàre tẹ̀sán níbi ìdèrí epo ẹjọ́ ṣé ẹ bọ́rọ̀ ń bí ṣé ẹ bọ́rọ̀ ńlẹ̀ báyìí ọ̀rẹ́ mẹ́ta ń tayò ó débi oníkà máa sọ. ẹ dákun gbà táwọn wá gbé sẹ́rẹ́ lọ́wọ́ tí wọ́n ń wò rẹ̀ ṣé báwọn wọn ń ta ẹ sì máa lọ lé. ṣé wàá ta tí. mẹ́fẹ̀ẹ́ rí yàtọ̀ láàrin méjèèjì gan. ṣé báyìí pé tí ẹ fẹ́ ta dákun tá ń paná ayé ẹ tó ń gbé láńtà kiri tó ń wò bí ìrọ̀lẹ́. ọ̀sẹ̀ tó paná ayé mi mọ̀ ń gbé náà kí ngbà tí mo bá ṣe tẹnubọlẹ̀ tán tí alẹ́bálẹ́ ń sì tán náà kí n lè rí ìran náà ni. jọ ṣé ọ̀rọ̀ ayé aláyé ló kàn ìwọ ni àwọn ibi tó ọjọ́ rẹ̀ mẹ́ta ó ṣẹnu bí ìlérí epo ó ń bí bí pé tata láyé ṣe ó dà kò sẹ́ni tí ọ̀rọ̀ ayé ti bàjẹ́ bí tó fẹ́ sọ síta o. ẹ̀yin àtìyàwó yín ọ̀dà rárá. àṣírí ni ò lè bọ́ sí ẹ lọ́wọ́. kò lè bọ́ sí lọ. ọ̀dà kò sí wàhálà tó bá jẹ́ pé n tẹ́ fẹ́ ṣe nù kémi ọmọ ta kí n mọ gbọ́dà kí látàárọ̀ kí n mọ ta tó bá jẹ́ n tẹ́ fẹ́ nù kò sí wàhálà. ṣé ìpè wọ́n sí pé ṣé dandan ní kò mà sí rí ayé wa ni. ẹyin tí ìta látàárọ̀ ọmọ táàrin ìkí náà ni ìrìn àwọn èèyàn tí ó sọ̀rọ̀ fún kìlómítà. iṣẹ́ tí mò ń ṣe náà ni iṣẹ́ wo. kí n mọ tẹnubọlẹ̀ náà. ó dáa ọlọ́mọdé ó tẹnubọlẹ̀ lásàrà ìlú lọ́wọ́. ní tíyàwó rẹ fi ọ́lẹ̀ nù tí wọn ọ̀pọ̀ lọ́dọ̀ rẹ obìnrin tó nídìí tóun ó sì fi ọ́lẹ̀ ayé rẹ ti pa sí. bẹ́ẹ̀ ló sọ gbọ́ bí ọkàn mi lọ́wọ́ ọlọ́rin bú ọlọ́sọ̀rọ̀ ayé mi fún ọ. àbúrò bàbá rẹ pàṣẹ ayé olùsí ọlọ́rẹ̀ mẹ́ta ó ń kábọ̀ ọ̀ràn. alọ́jọ́ kan mo pàdé wọn lálẹ́ sílùú tán látàbẹ̀ wá gbé sílùú. àkànjí ọkọ òòṣà. àkànjí ni. ọ̀tá ń jẹ́ òkúgbùnà fọ́ọ̀hún. ẹ dákun ẹ mọ̀ èlò ẹ dákun ẹ súre fún wa bẹ́ẹ̀ sì ń wo mi mò ń jẹ́ lọ́wọ́ ní bákan ẹ jọ ṣe é sì rí èbú ara tó tún fi bú mi ó kàn mí léwu ẹ gbàdúrà fún mi kí gbogbo ẹ nítumọ̀ ni. àṣẹ 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 àṣẹ. ó dá o ìgbólógbòló kọjá tó ṣàdúrà fún wa elépè ló kọjá tó sọ̀kan tó ta ló ṣàṣírí mi fún wèrè. ṣùgbọ́n ó lè mọ̀ mo kàn máa ń rò ní. ó ní kúndé àwọn èsè wà á. ìlọ ó tún padà wá. wọ́n lẹ̀ ní. àtàkùn jẹ́ máa ń lọ sí mi. jẹ́ lọ sí mi ni. ìwọ wọ́n bọ̀ yù. who bọ̀ yù tù tani ọ́. èmi. tani ọ̀ gbádùn orí rẹ̀ burú ni subilisi dọ́là mọ̀ ó yà wèrè ni. sọ́ni fi tó o yà wèrè sí ìgbésí ayé èèyàn ni wọ́n ṣọ́ káàkiri. sọ́dọ̀tàrà bí ìṣètà sọ́dà ni tí bá rìn káàkiri àná náà mọ rìn títí tálẹ́bì látọ́jú fi mọ rìn sùn ìrọ̀rọ̀ lọ́rọ̀ sọ ẹ wá ní kí bọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. jọ kí ló ń ta. sẹ́ẹ̀ lè jà ní ọjọ́ fún mi. ó ní àwọn olè jà. ẹ pàṣẹ àyè ó sórí ibú. èmi wọ́n mi bábọ̀ tọ́ba ti bí ayé ẹ̀ ọ̀rẹ́ gbá mi. fúnilẹ̀ sẹ̀lẹ̀ wọ́n olóòdì ẹsẹ̀ mímú èmi.
Ọkọ Osha. Ọkọ Osha. Ọkọ Osha. Ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́. Ojúmọ́ rẹ mọ́. Ọkọ Osha, ẹ dákun, ẹ ṣàdúrà fún wa. Iṣẹ́ là ń wá lọ rẹ̀. Ká bàánú pàdé. Ká bójú ore ènìyàn pàdé. Ẹ dákun. Ó dáná. Ẹ sì bójú rere ọ̀hún pàdé. Ẹ sì bójú àánú pàdé. Aláwọ̀ funfun ò rí yóò ṣe yín láàánú. Àṣẹ bàbá. Aláwọ̀ funfun yóò ṣe yín láàánú. Ọmọdé á ṣe yín láàánú. Gbàlagbà á ṣe yín láàánú. Èrò ọkàn yín wá sí ìmúṣẹ. Ó dáná. Ẹ ṣé o. Ọkọ Osha. Mo ti sọ̀rọ̀. Wọ́n ṣe. Ọkọ Osha la pàdé. Dáàdì ní kí n béèrè lọ́wọ́ yìí ká tó máa lọ pé ṣé ẹ ti wà okay pẹ̀lú gbogbo nǹkan táwọn ti provide or is there something else you need? We are good. At least it's coming back today, so we're okay. All right, so. And one more thing. I think I'll be needing you. Yes, please help. Is your name, please? I need you. Just hold on. Come on. Charles, ṣé iṣẹ́ tí mo rán wá síbí ló ń jẹ́ yìí? Actually, I was about coming back to feed you, sir. Because one me now were to share, so I was just on my way. If you wish buy here. Dad, our dad, sir. Sorry, sir. Èmi ni mo dá dúró. Better. Daddy, everywhere good. Yes. Everywhere palace. Kí ni dáàdì ń wá káàkiri? Ọmọ ó ṣe òfò gan o. Ó ti mú bọ̀bọ̀ yẹn tán. Ó ṣe gùn. Kí ló ń wá kiri? Ṣé mo kọ́? Yẹn náà gùn náà. We'll get him. Tó bá ti máa jẹ́ kájọ pín jẹ. Why not? Bẹ́ẹ̀dì ló tóbi. Yeah, Rí ó gbéyàn mẹ́ta, máa ná fẹ́lẹ́fẹ́lẹ́. Go chop and they never bone him, papa. That one. This one. See as a tour. Hello, mami. Mo ti sọ fún yín pé kẹ́ ní sùúrù fún mi. Títí next week ẹ máa rí mi. All right, ma. Oh my God. What's that? I thought your uncle. What happened? Ó máa ṣe bọ̀bọ̀ inú ẹ. Kí ló ń ṣe bọ̀bọ̀ rẹ̀ mi? Ṣé lè fẹ́ máa fi mí pa ni? I go dey follow this one talk, kó máa ignore chat mi. I no understand. Jọ̀ọ́ má bínú, babe. What exactly? Like kí ni nǹkan kan pàtó tó rí lára guy náà? Nítorí pé the last time I checked, owó kò ní. Beauty mba. What exactly is making you go crazy over him? Jọ̀ọ́. Since I beg you go mind your business. Mind your business now. Wetin happen? Na me know wetin I see for him body now. Kí ló kàn ẹ́? Àbí kí ló dé gan? Hey, Shoma, calm down. Because one best will tell us to support one can. Kí ni problem ẹ? Ó máa ní láti calm down no. Calm down. Ẹ wò, ẹ filẹ̀. Bẹ́ẹ̀ kú sọ fún náà kò ní gbọ́. Akúkú máa ń sọ fún kó má settle for less. A ní rọ̀ o. Torí báwo lọmọ tó ti ń fara yọ́lá, a lọ máa fara yẹ̀gbin. Ó máa tẹ̀lé nu. Kó má rò pé inú ẹ̀gbin lọ la ń gbé. You go. Ó ti pass nìyẹn. Ọmọ ẹ̀yin tún ya wèrè gan o. Ẹ mọ̀ bó ṣe mind business. Kí ló ṣẹlẹ̀? Bá ṣe ta bó ṣe máa ń bá yín nìyẹn. Ọlọ́pàá wo ni tẹ pé? Wetin we carry, wetin you throw? Ẹ filẹ̀. Calm down now. Abẹ́lé fam. My love, enjoy. Àní girl yẹn ó ti post bag mi. Order ẹ̀ máa lè gbé. Ó tún ti dé. Fendi àbí Gucci? Ó tún ti dé. Wo page ẹsẹ̀. Ra máa lè gbé. So have you guys heard about the new lounge opening in Ikoyi next week? Omo, I can't wait. I can't wait. Ẹ wá jọ máa lọ ni. Well, I don't think I'll be going with your girls. So. Why? Kí ló dé? Because mo níbi tó wà important sí mo ń lọ.
We are going now. But if you are important, you be time. Ó tó ìdànù. Ó ní ọdún kan tó máa ń ṣe ní ìlú wa. Nǹkan lọ́dún ni. So ọdún yẹn wá important, you be time. In fact, wọ́n fún mi ní $1 million. Màá lọ sí ọdún kí tó lọ sí ìfọ̀sọ̀ yìí. Are you serious? Then talk. Okay, very good. Ṣé rí ọdún tí mo ń sọ yìí, ọdún òrìṣà ni. And my precious town ló ti ń ṣe. Ṣé rí ọdún yìí, gbogbo influential people all across the world wọn kì í miss ọdún yìí. In fact, whatever you wishes for ní ọjọ́ yìí, whatever prayer sọ pé o ti ń wá láti ṣe kó gbà for a long time, tó bá wá lọ́jọ́ yìí àdúrà yẹn máa gbà. Wow. Àdúrà máa ń gbà mẹ́. Èmi ní interest in it. We'll go. Tó bá tiẹ̀ ti jẹ́ ibi tí àdúrà ti máa ń gbà, èmi máa lọ o. Ọmọ ẹ cheap gan. As it should, girl. Yeah, I don't care. I just wanna have fun. Ẹ ti sáré àgbí pé gbogbo yín lọ nìyẹn. So what about our plans? What plans? We're going to Orisha, Oko. No, period. Ó ti yé mi, hello Ṣoríwọ̀. Gbogbo nǹkan tá à ń sọ, you have this conversation later. I don't care. We'll have it again because I know you are not normal. What do you mean? Sorry, I'm just saying that I do not need to be there. Why? Torí kò sí nǹkan tí mo fẹ́. Me, I'm going, you know. So Hello, we are going. Baby girl, are you hearing? She no join. I'm going. Let me see them. I'm going. Sorry. Oh, they told you can now. Abi, mo rò pé tí jọ agree now. Daddy, not really. Èmi ò fẹ́ lọ o. I only agree because I don't want to be lonely. Ayé oko máa ń dùn. New experience, new environment, new mentality. Yóò tó bá lọ tó bá dé, o máa kóròyìn wálé ni. Go there and be happy. Daddy, èmi náà sọ bẹ́ẹ̀ fún. Mo sọ pé ayé oko dùn, ká ló gbádùn. Báwo ni wọ́n ṣe mọ̀? Ṣé wọ́n dókòrí ni? Tí mi ò bá tiẹ̀ wá dókòrí. Ṣé mo kí ń wọnú TV? Wọ́n dẹ̀ máa ń sọ fún wa pé kó dùn. Má tiẹ̀ sọ̀rọ̀ jù, ṣe bẹ́ẹ̀ mi mo bí yín, ẹ dẹ̀ bá mi láyé ni. Ayé oko ń dùn, new adventure ni. You guys, you go there and have fun. Ọmọ oko, èmi nìyẹn o, you will love it. Èmi ò tẹ̀lé wait àti take pictures. I swear. Ìwọ ni mo ní bá sọ̀rọ̀. Ṣé o mọ̀ pé okùn ẹ̀mí mi ló ń gbé jáde yìí? Drive carefully. Má lọ máa wọ̀ tún kó máa wò sí kó máa ṣe bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ ló ní mọ́tò. Okay, sir. Drive pé òun gbé ọ̀gá ẹ̀ jáde ọmọ ọ̀gá ẹ̀ kó jẹ́ kó rí pé. So tó bá dẹ̀ ní any issue jẹ́ kí n mọ̀. O tẹ̀lé ní issue náà. You are settled. Tẹ́ bá dán. If you have anything, call my number. Dial my number anytime you want. I'm here for you guys. Enjoy. Call you. Bye, Daddy. Yeah. Go and have fun, my kids. Oh my God, those things. Cynthia, abeg wetin dey sup? Wetin dey sup as how? Ṣé completed building nílé yín ni? Why we stopping? But mo ti sọ fún yín kí tó máa bọ̀ pé ọ̀nà lè wà wò ní gate. Mọ́tò máa stop lọ́nà. So what else do you want this girl? May we just go because I no wan vex. I dey try hold my temper. I no wan vex because I no even understand. See the kind waka wey we waka from Lagos. Tó bá jẹ́ Kano la ń lọ gan àti máa débẹ̀. Kí ló ṣẹlẹ̀ now? Can you chill? Ó ní ọ̀nà mọ́tò gba ọ̀nà lé wọn. I no dey even talk about say mọ́tò gba lé wọn àbí kò gba lé wọn. See the kind waka wey we dey waka since morning. Calm down. Ẹ̀wọ̀n ni má jẹ́ kó bínú. See, I tell you, we're just go plastic. I beg don't reach your time. Make carry us go our hotel. I beg. I don't tire. Grandma, please come with us. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dé. Wọ́n bẹ̀rẹ̀ sí ń dé fọ́dún.
gbogbo rẹ̀ ó tó kú kẹ́kẹ́kẹ́ àmọ́ mo gbọ́dọ̀ ṣiṣẹ́ mi bí iṣẹ́ àgá àwọ̀ náà mo gbọ́dọ̀ ṣiṣẹ́ mi dáadáa ńlọ gba èèyàn ńlọ yọ sí wọn ibi wọ́n fẹ́ tẹ̀lẹ̀ sí gangan mo gbọ́dọ̀ mọ bẹ̀ iṣẹ́ mi nu ní tí èfi sùn náà nù ọlọ́run ló ní kí n mọ̀ wá bí kan lọ́wọ́ sí sẹ́yìn tí mo rí lálẹ́ ìbáyìí. hello hello ó jọ pé asiniwáyé lòun. But she's everybody was she fine. Actually, Pardon? What's in develop? By the time so have to be 5-10 years, insane. You want to shake Dubai law. Mele contractor. Keep record everything. There's nothing interesting about this place. There is nothing. Can we just do the festival, whatever you call it, and go back to Lagos? I'm tired. This place is actually very fine. Keep everything. This is how you like it. About this place, please. Ojú rẹ̀ rẹ̀. Ọ̀rẹ́ mi, ó ṣe àdìfíra fúnra. Mo ti miss ẹ. Má bínú, iṣẹ́ ló sọ mọ́ mi bí okò, bó mo miss ẹ gan. Oh my God. Báwo everything? Ọ̀rẹ́ mi wo bó ṣe rẹwà. Òyìnbó mi yíyí fún mi kiri ọ. Fọwọ́ bó ṣe rí wo bí mo ṣe rí. Má bínú. Ọmọ ọ̀rẹ́ mi àjọ wà látẹ̀kọ́. Ẹ ǹlẹ́ o. Ẹ rọra. What is that, Ǹlẹ́? Yá ní ṣe wọ́n. She's greeting you girls. Okay. Ṣùgbọ́n. Kí ló dé? Kí ló mean? Childhood friend me here now. Are you serious? Of course, yes. In a local place, But I told you girls before coming. Mo sọ pé city lẹ ń bọ̀. But OKO ẹ kàn scream village ni. Ibo lele ń bínú lọ sí. Ọ̀wù bínú kẹ̀. Èmi ò mọ̀ bínú. Èmi mọ̀ ti mọ̀ pé bẹ́yìn ará Èkó tí wọ́n ń ṣe nu. Omo, which kind paro be all this Bínú one? kẹ̀. Like which kind pattern be this? Wetin we dey do for here now? Obi baby ṣe sá wa sínú oòrùn kí ni gbogbo eléyìí? Èèyàn kan ọ̀rẹ́ ẹ̀ ká lọ sọ́dọ̀ ẹ̀ tó ṣọ́ ọ̀rẹ́ ẹ̀ wájọ́ rẹ̀ ti wà ní. Which kind pattern be this now? Má ní sùúrù, ṣe bóyá lòun náà. Gbà tó wá jẹ́ èèyàn kan, kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn? And besides, how does you even expect me to be friends with that kind of local bitch? Ẹ lọ sá wa sínú oòrùn lánàá yàrá tó fún wa orúfẹ́ pa wá kílẹ̀ tó mọ́. Oh my God, but mo ti bá ẹ sọ náà. A mọ̀ pé kò try face yẹn soon, but mo ti ní kó mẹ́nu kúrò ń bẹ̀. It's okay. Ṣé inú tiẹ̀ náà dùn ni? Kò dùn now. This network is really giving me issue. Ẹ ǹlẹ́ o. Ọkọ òṣàkọ́nù. Ọkọ òṣà náà ni. Ọkọ òṣà. Mi ò bínú mọ́. Ò bínú mọ́. Mi ò bínú o. Kí ló wá ṣẹlẹ̀? Na that fine guy na how I dey look na that black guy wey dey go. I like am. Which fine guy? That one na white. Though he looks like a traditionalist, but I don't mind. Ọkọ òṣà. Irọ́ o, àyín wo ni o? What's that supposed to mean? Ìwọ ni àyín wo ni? Àríkẹ́, ẹ kò bá ń sọ fún. Mébọ̀ ọ̀rẹ́ rẹ ni. Ó sì wí fún. Hello, local bitch. Hello. Orí yín fẹ́ burú ni. Ẹ fẹ́ ṣẹ̀sìn ayé ni. Ta lókà? Ta lókà? Àríkẹ́. Ó lò sí èèyàn. Ṣàngó. Iná lọ́wọ́ iná lẹ́nu. Gbogbo tó yẹ kẹ́ fi lálùbáríkà lálẹ́ ti fi gbogbo sórí. Kéne. Bitch, take a look at me. I don't batter words. I'm going to beat you blue black. I'm going to beat you. Kó má pa lọ sìgá lójú. Kí ló ṣẹlẹ̀? Kò sí kókó tó ṣẹlẹ̀. Ayọ̀ ni mo fẹ́ lórúkọ mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. And in a nutshell, this conversation is not supposed to be a long one. I just want to tell you that I like you. I really like you. I like everything about you. Your height, your complexion, everything about you enters me.
So if you do not mind, I would like to be your friend. Ẹ dákun, gbogbo ohun tẹ́ sọ lẹ́yìn kò sí tó yé mi ńbẹ̀. Oh, my bad. Nǹkan tí mo gbìyànjú láti sọ ní kúkúrú ni wípé ọkùnrin bíi tiẹ̀ báyìí ni à ń pè ní àgùntàn ṣọ́lò. Ṣó wá rí obìnrin bíi tèmi báyìí ní elédùn àdáró ẹ̀ fún. Tó túmọ̀ sí wípé mo fẹ́ kí èmi àti ẹ̀ kájọ máa ṣe wọléwọ̀de. Jẹ́ kí n wọnú ẹ̀ kí n jáde. Jẹ́ kí n jẹgbín ẹ̀ tìkarahun tìkarahun. Do you understand me now? Ẹ dákun, ṣé mo lè béèrè ìbéèrè kan lọ́wọ́ yín? Ó yá, ẹ béèrè. Àjòjì ní nínú ìlú yìí. Bẹ́ẹ̀ni, àjòjì ni mí. Ó ṣe yé mi ni. Bóyá kẹ́ lọ béèrè lọ́wọ́ ẹni tó mú yín wá ní ìlú yìí, á ṣàlàyé fún yín. Mi ò ní láti béèrè kankan, mo ti rí nǹkan tí mo fẹ́ rí. I know everything about you. And I will speak to you in a language that you will understand. Because I love it tall and handsome and dark. Ẹ wò, ó ti dá mi tabade yìí. Because I don't understand. Why tó jẹ́ pé irú ọkùnrin bẹ́ẹ̀ làbúrò ẹ̀ máa tẹ̀lé kiri? Báwo ló ṣe ń sọ̀rọ̀ bí pò mọ Ayọ̀ ni mo fẹ́? Ó like láti máa wà in charge. Wo bí bọ̀bọ̀ yẹn bó ṣe ga tó bá túṣe ẹ̀ up tán. Ṣé mo pé ó ti di big boy nìyẹn? So tó bá sọ fún pé jókòó síbẹ̀ yẹn wọ̀n bí da kó dìde. Ó like kó máa wà in charge. Nǹkan tó like nìyẹn, so don't act like you don't know. Okay. Yes. Controller. Bó kí ni gbogbo pálapàla ọ̀rọ̀ tẹ́ ń sọ because I Tẹ́ ń know sọ you báwo understand tó ń what you are sọ? saying. Tẹ́jọ́ ń sọ because kí lẹ́jọ́ ń sọ yìí ṣé ẹ mọ̀ bí ọkọ òṣà ṣe jẹ tàbí ẹ mọ̀ bí family àgbọ̀mọ̀ bí wọ́n ṣe jẹ́ nínú ìlú yìí kò lè ever ṣẹlẹ̀ I can beat my chest to it kò lè ever and ever ṣẹlẹ̀ ẹ wò because ó certain fún mi ni ó lè jẹ́ bẹ́ẹ̀. Ó possible kò possible. Ṣé mo pátárọ̀ láti wá bùrọ̀ mi táàrí. A lè stop mi bá a máa continue ni. Ó dẹ̀ mọ̀ pé wọ́n lọ mọ̀ lù so ó yá gbà fún. Ẹ wò tẹ́mi bá ti ṣe díẹ̀ sí tí ìgbà tí mo fẹ́ lọ sùn ni o. Àwọn òbí ẹ̀ dá. Torí kí ni? Ó mọ bó ṣe ń gba báàgì. Tí bá gba báàgì mi ò lè máa wáyàn kiri. Wá gbà wá. Màmá wáyàn mi jẹ́ kó bọ́ síwájú òun lọ́mọ lù ó kó mú wá síwájú. Nǹkan tó ṣọ̀ fún mi ẹja lọ. Tí bá ti ṣe díẹ̀ sí tí ìgbà tí máa lọ sùn ni. O lè lọ anywhere torí o mọ gift gbà. O lè lọ anywhere. Ẹ ṣe sùúrù kò ní pẹ́ jiná ń ṣe kò jẹ́ kí n wá. Ìyìn lè pa ó fún yín wọ́n fún mi tí ń dá tòlótòló sí kinní yìí. Ẹ ṣe sùúrù ẹ má bínú. Ẹ wo tẹ̀gbẹ́rún. Ẹ káwọ́. Olólùfẹ́ mi. Wọ́n pè mí lólùfẹ́ rẹ mọ́. Ṣé ó sì? Kó má bàa sí náà ni. Mo mọ̀ pé rántí mi, right? Okay, I know it's normal for you to prove hard to get, but don't you think it's getting too much? Ó máa sú mi o. Ohun tó ń sọ òye mi, àmọ́ kò sọ́nà ńbẹ̀. Kí ló dé? Padà kó lọ béèrè lọ́wọ́ ẹni tó mú ẹ wá lóye. Á ṣàlàyé ewu tí ń bẹ ńbẹ̀ fún ọ. Hello. Àǹtí ẹ wá rẹ nà. Are you normal? Kudi! Oh, they dúró, hello. Dúró now, wait. Hello? Èmi ló dé tó ń tẹ̀lé mi kí. Ó sì dákun fi lọ́rùn lẹ̀. Don't scream now, it's not that deep. Ó yá jọ̀ọ́, mo kàn fẹ́ bá ẹ sọ̀rọ̀ fún mi ní ìṣẹ́jú díẹ̀. Ká kàn sọ̀rọ̀ ni, there's nothing serious. Ó dáhùn, mò ń gbọ́ kí ló fẹ́ sọ. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé sórí gbogbo olólùfẹ́ mi tí mò ń pè ẹ́ it's just a pet word. Kò ní ìtumọ̀ rárá. Mi ò ní intention kankan láti cause any damage. Ọ̀rẹ́ lásán ni mo fẹ́ ká jọ jẹ́. Honestly, because ọ̀rẹ́ mi ti ṣàlàyé fún mi bó ṣe jẹ́ so èmi náà ò ní intention láti ṣé mo pé mo ní ọjọ́ díẹ̀ láti lò nínú ìlú yín so I just want to know more about your culture, àṣà àti ṣe yín, your do's and don'ts. Mo kàn fẹ́ jẹ́ ọ̀rẹ́ obìnrin ni. That's all. Ọ̀rẹ́? Wọlé ní àkọ́kọ́ tí kọ́kọ́ jẹ́ rẹ̀ omi obìnrin. I can be your first. Gbogbo nǹkan láyé ìtàn ni at least ó máa wà nínú ìwé ìtàn pé èmi Ayọ̀ ni mo fẹ́ o ni mo kọ́kọ́ jẹ́ ọ̀rẹ́ obìnrin tí ọkọ òṣà ní. That's just how. Ọ̀dàná
Jẹ́ kí mi mọ̀ lọ àmọ́ ríra lọ́jọ́ mi. Okay, ṣé mo lè wá ẹ wá sílé? Mi ò ní wọlé o, mo kàn máa dúró síta just to say hi and check on you. Ilé òòsà mo mọ̀ ń gbé. Mo mọ̀. Kò ní mí ní àtòṣà àti whatever it is you have in your town. Àjọ wà ní. Ó wà ilé òòsà. Kò sí kankan. Kò ní mí ní. Ó dáná. Bẹ́ẹ̀ mo lọ. Kò sí wàhálà. Thank you. Bye. Yóò wá pọ̀ jù báyìí. Pọ̀ jù kẹ̀. Ìwọ ni ọ̀rẹ́ kòríkòsùn mi, so kò sí nǹkan tó pọ̀ jù fún ẹ. Kò sí ohun kú gbogbo gbà mí. You're welcome. Then owó tí mo fẹ́ lánàá ṣé ó tó àbí kí n fún ẹ sí? Ó sì ń bẹ́ẹ̀ lé. Ní nǹkan kan tí mo fẹ́ fi ṣe. Gbogbo nǹkan tó máa ń fún mi ọ̀fẹ́ ni. Ẹ lẹ́ o. Ẹ pẹ́ tó. Okay, well, whatever. Sáà mo bínú. Sori arábìnrin tó lọ kò ń ṣèyàn tó fi taratara gbádùn. Ó yé mi. Don't worry about it. Ó yé mi. Wọ́n máa tètè lọ. Màá sí ẹ̀. Ó tún sí mi délé. Yes, come on. Then mo ń rún kankan. I have this special gift for you. Ó ní kankan tí mo fẹ́ fún ẹ. Nga. Tó máa lọ. They will sure say this thing will work for this guy so. Ó tún padà sẹ́yìn o. Ó tún padà sẹ́yìn. Òyìnbó aláwọ̀ funfun tó bá rù ọ̀nà àwọ̀. Na me dey tell wetin this thing dey do. Kọ́ tẹ́mi kò ń rò ní pé bọ́ yẹn ṣábóyè wà yẹn máa ṣe iṣẹ́ fún. Tó bá ń gbọ́ má dé díẹ̀. Èyí tí mo pè ó tún lágbára mo jẹ́ kó dé àfù ní bó ṣe wà yẹn. Kò yẹ kó dé bẹ́ẹ̀. Torí bóyá sọ mo jẹ́ kó jẹ́ kó dé. Má pọ̀ bẹ́ẹ̀ olórí ibú ìwọ ló fẹ́ lọ lù fún yàn. Ní kò lò wálẹ̀ pọ̀. Má dà tán o. Dàdí ẹ̀ ni o. If this thing work. Lọ́kọ̀ bọ̀. Mo wà ń bí wà bá mi bí ọmọ ìyá mi kò gbọ́n pa. Àmọ́ sí ká má parọ́. Nǹkan tá a sì ń wà dùn pọ̀. Kí ló dé tó sì wá ní kí n má mọ̀ sírú kìíní? Dákun, só tún wá lọ́la. Okay, you know what? Èmi ò mind rárá. In fact, if you want us to go over and over again, I'm ready. The only issue tí mo kàn ní ni environment I'm not really cool with, doing that kind of stuff in such environment. But I think we should do something crazier because ṣorí level tí mo gbé ẹ dé, I'm at your level ni. I can show you premium if you are ready. Tí eégún ńlá bá lóun ò rí gàntàn, gàntàn náà á lóun ò rí eégún ńlá. Ṣàngó kọ lọ́run, Ọya ń kọ láyé, Ògún lákáyé rọ́ kẹ̀kẹ̀kẹ̀ lágbẹ̀dẹ. Ọlọ́rọ̀ ní síbẹ̀síbẹ̀ òun ò gbọ́, ọlọ́rọ̀ àbetí dìdì. Ẹni bá ní kí là á ṣe, òun là ń ṣe hàn. So mo feel pé bíi next time ká kàn kúrò níbí bóyá irú hotel tí a lodge sí is a nice place. I'll just get a separate room then. A lè fira wa dára tó bá wù wá. Èmi lè kọrin mọ́jú tí iṣẹ́ tí o bá ti lánàá. Ọmọ àgbèrè rí níbẹ̀ ẹni ọ̀wọ́ ni mí. Wàlẹ́ àdóńdà kí ló
ṣẹlẹ̀ fara burúkú balẹ̀. Don't die. Mi mọ̀ kó tó ṣẹlẹ̀. Má jà mí láyà. I don't know as I want to explain. Kemi! Àti ṣe fi tó. I can't see. I see some. Tell me, it be like say that boy don't die. Jesus, I don't know everything. No, that's it. No, come on here, beg. No, our bag, we don't go carry him. Tell me, wait now. Now you go keep it. Mogbe. Ìwọ dẹ̀ ló fà o, ìwọ ló kọ́ àwọn ọlọ́mọ wá sílùú yìí o. Ṣé o fẹ́ kó máa sọ lákàtí ọ̀rọ̀ ilé yìí? Because why tó ṣe put blame lórí mi báyìí torí Ọlọ́run? Ṣé màmá mọ́mọ́ ṣe lè yìí? Àti wọn káàkiri gbogbo ìlú ìbáyìí náà last place àtúrò pàmò àtúnṣírí wọn àtúrí wọn bí báyìí. Ẹ̀wọ̀n náà prison ayé mi. Bàbá wọn ò lè gbádùn. Dájú tá à ń sọ yẹn ló ti yà mọ́. Ọmọ méjì wọ́n lè tó ṣe yìí èmi ò fẹ́ lọ sẹ́wọ̀n ìwọ lè lọ ń tiẹ̀ o ìwọ lè lọ ń tiẹ̀ mi ò fẹ́ lọ ẹ̀wọ̀n mo ti gbọ́. Ṣé o fẹ́ máa sọ ní wákàtí ọ̀wọ̀ yìí àbí káwọn bàbá ṣe rí o? Mo ní ṣùjẹ́ tún pé dírẹ́fà yẹn náà bóyá olórí burúkú ẹ̀jẹ̀ ti lè rí wọn. Èmi ò fẹ́ lọ sẹ́wọ̀n láyé mi ò lọ káàkiri wọn ló mú mi wá bí o. Hello ṣé ti rí wọn? Ẹ̀rí wọ ayé mi ẹ̀rí wọ báàgì nìkan ni máa ń tọrọ àti gáhùn mi lè lọ sẹ́wọ̀n torí ọ̀nà sí tí àwọn ọmọ ọlọ́mọ jáde ayé mi mo fẹ́ máa wọ̀ gbà bàbá wọn máa rọ ẹlẹ́wọ̀n èmi ò fẹ́ lọ sẹ́wọ̀n o ayọ̀ ni mo fẹ́ o. àìtètè jí inú ọ̀tá ń dùn. Wọ́n gbé gúdúgúdú sóde wọ́n bẹ̀rẹ̀ sí ní jó. Wọ́n gbé ìyáàlù sí gbàgede wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀. Wọ́n ń yọ̀ wọ́n ń jó wọ́n ń jó wọ́n ń yọ̀ wọ́n ló ti tọ́ fún baba ńlá kú baba wọn. Mo jí tán inú wa ń bí baba ńlá kú baba wọn wọ́n ń kárí bọnú bí ahun. Wọ́n ń pa gọ̀lọ̀gọ̀lọ̀ bí ológìnní. Wọ́n ti gbàgbé pé a kì í bínú ká jogún atare. Ẹnìkan ò ní bínú kó fẹ́ yẹn dìyẹ sọ̀kò. Babaláwo ò gbọ́dọ̀ bínú kó jẹ yẹn èsúrú. Bẹ́ẹ̀ àwọn àgbà àṣègùn kan wọn ò gbọ́dọ̀ bínú kí wọ́n jẹ bẹ́ẹ̀ wèrèpè. Ojú ẹ̀ ṣákìrí bí ẹ má jẹ́ kójú wọ́n rí bí o. Tàwòdì kì í rọ́ràn ẹ má jẹ́ kójú wọ́n rọ́nà nínú ìlú yìí. Ẹ̀yin ológìnní ò ní kanlẹ̀ fọwọ́ rẹ̀ báyìí lè já ń para. Èní máa lẹ́sìn ní kún. Ọ̀la máa lẹ́sìn ní kún. Wọ́n ń kọ́lé ilé ìpín. Wọ́n ń yọ̀ dẹ̀dẹ̀ ilé ìtà. Wọ́n ń yà kí sàpàrà jápẹ́nùdí. Àpáàdì ní síwájú ọ̀nfọ̀nà. Ẹnìkan kì í bá kú dà lọ́rùn eṣíṣí. Adéáfú orí oyè. Eléyìí tí ń ṣọmọ wọn lóde láwọ ọlọ́kànràn kan ti dárẹ̀ bàpọ̀. Olú òní gòròyè kólú ọ̀pọ̀mọ rẹ̀. Kólú ọ̀pọ̀mọ rẹ̀ o kólú ọ̀pọ̀mọ rẹ̀. Olú òní gòròyè kólú ọ̀pọ̀mọ rẹ̀. Wọ́n ní kí n wá gbà mo gbà. Wọ́n ní kí n wá tẹ̀ mo tẹ̀. Mo gbà tán mo tẹ̀ tán mo nípa mo lódù mo lẹ́lẹ́gbára. Mo ní kíní kan jọ̀gbọ̀nà tí wọ́n ń pè lóṣù nílé. Adéáfú ènìyàn ọ̀tọ̀ọ̀tọ̀. Adéáfú ènìyàn ọ̀tọ̀ọ̀tọ̀. Adéáfú ènìyàn ọ̀tọ̀ọ̀tọ̀. Eléyìí tí wọ́n sọ pé kí n fọ́ lọ́nlẹ̀ yìí. Ẹni bá ní kí n fọ́ lọ́nlẹ̀ yìí irú wọn kì í lájẹ́. Ẹ̀là yìí bá èmi ò gbé gbó lọ. Ọ̀yẹ̀là. Lẹ́jà ńlá bá sọ àrílómi. Bí kọ̀ǹkọ̀ bá tọ àrílódò. Ìwọ tó wà nínú afẹ́fẹ́ tó ń da afẹ́fẹ́ láàmú. Ìwọ tó parapọ̀ mọ́ ìjì tó ń dájì láàmú. Ìjì ò ní ìjà kó gbódó. Atẹ́gùn kan ò ní ìjà kó gbọ́mọ lọ. Àṣà kan ò gbọ́dọ̀ kò fẹ̀rẹ̀ kó gbọ́mọ àparò ó ṣèwọ̀. Ebúra kí n fojú kègbodò. Ẹ̀yin fọ́ kí n fojú kọ̀rọ̀ mọ́ adìyẹ tó ní robo. Bọ́jọ́ bá yọ akárí ayé. Àtọ̀lẹ̀ dọ́lẹ̀ ń tàdán. Àtọ̀lẹ̀ dọ́lẹ̀ ń tàdán. Àtọ̀lẹ̀ dọ́lẹ̀ ń tàdán. Ẹ máa ní sùúrù dáná fowó tọ̀. Ẹ máa ní sùúrù jàre dáná fowó tọ̀ gan dání. Are you mad? Látàrọ̀ láti gbá géètì ó já wèrè. Ẹ ní sùúrù èmi gan ti ń wò pé bóyá orí ẹni tó ń gbá géètì ò pé bóyá kò lè jẹ yẹn. Dúró síbi tó yẹ kó tó bá fi ní sọ̀rọ̀. Mọ́tò yín wá ń kọ́. Àwọn ọmọ olówó ìgbà mi gan ẹ máa ń ṣe bí ẹ̀ tí wọ́n ti dọ́pọ̀lọ́ ẹ̀ dànù. Ìṣògbò ìgbàlẹ̀ àmọ́ máa bá yín jagun nínú ilé nì. What is that? Ede wọlé de rush lọ.
tí ẹ kí mi kú lédè bí pé màá kí yín káàbọ̀. Daddy, ẹ má bínú sí wa. We've been going through a lot and a lot has been going through us. Especially ayọ̀ ni mo fẹ́ sá. Even Daddy, I need láti hide síbí kan ká tó máa bọ̀ ní làárọ̀. Sir, what's the problem? Daddy, we were kidnapped. Yes. Kidnapped? Yes, Daddy, by bandits. How? When? Where? And where was Mutairu when this happened? And where is he now? Daddy, we can't tell. Everything happened so fast. We are so tired right now, Daddy. Kidnapped? Mutairu? Muta? So, you can do this to me? Mutairu? Huh? Maseyan, do you even listen to yourself, for goodness sake? Ṣé o gbọ́ nǹkan tó ń bá mi sọ? Mo fi àwọn ọmọ ṣọ́ ẹ pé kó bá mi mójútó wọn. Pẹ́yinjú mi ni wọ́n. Àwọn ọmọ yẹn dẹ̀ fi ẹ́ sílẹ̀ sábúlé. Wọ́n dẹ̀ padà wá sẹ́kọ̀ọ́. Ó dẹ̀ mọ̀. Don't you know you are senseless? You are a very stupid and foolish fellow. Will you get out of my sight? Idiot! Can you imagine? Just take it easy, sir. Kí wá ní situation báyìí? Ọ̀dẹ̀ now, rubbish ló ń sọ lẹ́nu. Ọ̀dẹ̀ ni. Àwọn èèyàn kọ́kọ́ tiẹ̀ wà ọjọ́ tí wọ́n pín ọpọlọ wọn ò sí around rárá. Wọ́n kàn ń gbé bọ́dì ni bí ìṣìgìdì. Take it easy. Àwọn ọmọ mi. Ọ̀rẹ́ mi, bó o ṣe pè mí pó ti ń sọkútù wòwò lápá bí? Bẹ́ẹ̀ ni mo pa àwọn tèmi. Bó ti ń sọkútù wàwá o. Lóòótọ́ ni ó ti ń sọkútù wọ̀wọ̀ ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n ìgbà tí mo sọ fún ẹ pé wọ́n sọkútù wọ̀wọ̀ lè wa, ó tún kó èrò dání. Lọ́rọ̀ owó wá nìyẹn. Àwọn wo lè rò? Ọ̀rẹ́ mi má fi yẹn ṣe ìbínú. Jẹ́ ó pè wá lérò. Ó jẹ́ ilé ló ṣe kókó sí wa. Ló ṣe pàtàkì. Sọ́pọ̀ ni mo ní. Àǹtí mi má bínú, mi ò mọ̀. Ó ti jiná. Sórí pé rẹ̀ sì tí mo gbé sórí iná tí ń sun. Sí àmọ́. Bí n bá ìfẹ́ ìpè ọ́ bí n bá ìfi sán ní etí, ó pòórá ń bi òun àánú. Èmi lẹ wá sí. Sẹ́ẹ̀rù oúnjẹ tẹ́ ń wò yìí. Bó lẹ́ran bí òní, bó lẹ́ja bí òní, bó ní pọ̀nmọ́ bí òní, àjọ jẹ ni. Ìyẹn rẹ̀ sì tẹ́ra lé mi. Orí dáadáa tó fà. Ṣé mo ní okọ́ rẹ̀ wá lórí ìrẹsì agolo kan tá a fẹ́ jọ jẹ? Sọ́ọ́rí páwọn ọ̀rẹ́ tó kọ́ wá ló ti tàkò bá ìrẹsì tí mo gbé sórí àrò. Ó yá ẹ̀yin pápápá ẹ bá mú wọn. Ó yá. Ẹ wò ẹ jẹ. Kí n tó ṣe yìí tí ẹ fẹ́ gbọ́ kankan. Ẹ bá kẹ́ńtà rẹ̀ ọgbọ́n tẹ fẹ́ dá nìyẹn. Àtìbàtà tí dé nínú àbúrò yín ó ti dùn. Ní ti ń pè wá lérò. Bí ìfẹ́ wọn bẹ́ẹ̀ fẹ́ ṣe o, oúnjẹ yìí a gbọ́dọ̀ jẹ. Ẹ wò ẹ tiẹ̀ farabalẹ̀ ẹ tètè kó oúnjẹ kó tó pàkúta ẹ jẹ. Ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi kò nílò kó pàkúta ẹ jọ ẹ bá wa wọlé kẹ bá wa mú láìlọ́ wá à kó ilé bẹ́ẹ̀ à lọ jẹ bẹ́ẹ̀. Bí láìlọ́ ni ẹ farabalẹ̀. Ẹ ṣe. Ẹ má jò pẹ́. Kò ní bàjẹ́ fún yín. Àtìgbà tí mo ti rí wọn mo ti mọ̀ pọ́ da. Èèyàn gidi ni wọ́n. Èèyàn dáadáa ni wọ́n. Ẹ bá wa Àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ filẹ̀ ọ̀rẹ́ mi. Ẹ wo dàda mi lè mọ lè jà ṣùgbọ́n mo lábúrò mo gbójúlé èmi mo la pè wá pé bá ti lù ọ́n bẹ̀ ogún rè ké bá ti lù ọ́n bẹ̀ alu alif bàtà sa sí ọ lára bá play ìwọ àti ẹ ẹ fọkàn balẹ̀. Ṣé orí ibi tí mo ti mọ̀ pé nà àbúrò ẹni pé bá tó ti ń sunkún sọ̀rọ̀ mo ti mọ̀ pé ìyá ló wáyé wá jẹ. Ọ̀rẹ́ mi. ta ẹni tí ò lè dání mú tó ń dènà dènà lọ́rọ̀ rẹ àjẹkùn ìyá lọ jẹ júdásì ìgòjì àjọ kórè ètò jẹ lónìí wo ó tún jí lọlé mo sọ bẹ́ẹ̀ fún ọ. Afáfí ayé mojúbà. mọ̀jẹ̀ sáfẹ́fẹ́ o bó ṣe ṣeré ni o. mọ̀ sí àlùpàá ìdá òṣùbà mojúbà. bí ọ̀fọ̀ lè fi bẹ̀rẹ̀. ayé tó tó mojúbà. ló fún ìyá lọ fi jẹ. Onu ìwọ náà play ó yá kó gbà tí. irọ́ ni kó bọ́ta èmi ó dúró. ẹ dúró lọ́gbọ́dá sí. má gbẹ̀yìn wá o má gbẹ̀yìn wá o. káàmọ̀ kankan ṣe ojú ayé mojúbà. ó ti yé mi sọ̀rọ̀ kí mo sọ bẹ́ẹ̀. olúpẹ̀ mo pè ayò kó fi pè jáde
dá padà wá. dúró sẹ́rí bí irọ́ la ti ń rò tọ́ ẹ dàkún ayé mojú ọ̀tẹ́ mi ń pè èmi fi ń tayọ̀ ní èmi ọ̀sẹ̀ pé káyọ̀ dọ̀fẹ́ Ìjẹ̀ṣà. ọgbọ́n tó ń da oyè mi ọgbọ́n tó ń da oyè mi ọ sì jìyà ní àyè kọ́ tó kú ẹ̀yà ọ jẹ yìí. ṣé mi ló wá dúró. ìdílé tẹ́kẹ̀ fún mi èmi tọ́kọ́ ẹgbẹ́ mi ní. ẹ̀yin ọlọ́gbọ̀n ìkẹlẹ̀ ẹ̀yin ọlọ́gbọ̀n ìkẹlẹ̀ ẹ̀yin ọlọ́gbọ̀n ìkẹlẹ̀ ẹ̀yin ọlọ́gbọ̀n ìkẹlẹ̀. ẹ wò kò yé mi mọ́ o ṣé bá ṣe máa wò rè. o ní kò yé òun ẹ yé mi náà mà rárá o àjà mi jẹ́ ẹ̀rù ń bà mí ẹ̀dẹ̀ wòran mi ò fẹ́ kú lọ́dọ̀ mi ò fẹ́ gbálẹ̀ mi ò gbọ́dọ̀ kú lọ́dọ̀ olúwawo mo kò fẹ́ kú lọ́dọ̀ ìṣàánú mi ká máa ṣe tìtìlẹ̀ mo gbọ́dọ̀ kú lọ́dọ̀. bàbá kí lẹ̀ ń sọ yìí abẹ́ gbọ́n tí bàbá yìí sọ yìí pé ẹ fẹ́ kú lọ́dọ̀ bí irú yín bá ń sọ yìí pé ẹ fẹ́ kú lọ́dọ̀ pẹ̀lú ọjọ́ orí yín kí ni kí àwọn ìwé ìwòye wa máa sọ. ẹ jẹ́ apakiti mọ́ra o ẹ jẹ́ àtètè aṣọ wa ṣe o ẹ jẹ́ àtètè gbé ọ̀bọ kínní ìwọ̀gbẹ́ o kó tó di pé ọ̀bọ rẹ̀ ó gbé wa wọ̀gbẹ́ o torí pé ọ̀run ìyàbọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èèyàn kan o dùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè yìí tó bá ilé já yóò tabara alé yóò tabara oko bá àrígún a ò gbọ́dọ̀ ṣẹbọ o baálẹ̀ bá ọ̀rà kàlà a gbọ́dọ̀ ṣòro bá àbáríta gírí awó owó gbogbo apáta la sì mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó mọ́ sọ̀rọ̀. àríwé o. ohun tí Ifá sọ òun ni mo sọ fún gbogbo wa wọn ẹja agbègbèsẹ́ o. ọkọ ìlú bàbá ẹ má so. mo kí gbogbo yín ẹ ṣeun ẹ kú kó lè dá tí gbogbo yín ń bá káàkiri ẹ wò ó kò sí nǹkan kan tó ń bè mí lẹ́rù o ju wípé ọ̀rọ̀ tí Ifá sọ òun ló ń bà mí lẹ́rù gbogbo wa pátápátá la mọ̀ yìí pé ìdílé agbọ́mọbí wọn ibẹ̀ láti máa ń mú ọkọ òòṣà wá. báwa. ọkùnrin ló sì ń jẹ́ kì í ṣobìnrin. bẹ́ẹ̀. tí gbogbo wa bá wá wò ó dáadáa ní ìdílé agbọ́mọbí wọn lọ́kùnrin kankan mọ́. ló bá tán. a sì gbọ́dọ̀ lọ mú ọkọ òòṣà ní ìdílé míì. ẹ dákun kí wàá ní ká wá ṣe sí ọgbọ́n wo la fẹ́ dá báyìí ṣe rí i pé ó sọ lọ́gbọ́n kọ́ ó so wèrè kọ́ ọ̀nà wo la fẹ́ gbà. ẹ wò ẹ gbọ́ ọ̀nà wo la gbé gbà. ẹni pé ẹ báyìí ni olúàwo ẹ bá bẹ̀rẹ̀ ọ̀nà wo la fẹ́ gbé gbà. ẹ rata ẹsẹ bẹ́ẹ̀ o. ọmọ aláta yín ti dé o ẹ rẹta ẹsẹ bẹ́ẹ̀ o ọmọ aláta yín ti dé o ẹ rẹta ẹsẹ bẹ́ẹ̀ o. ẹ fẹ́ ra tán bẹ́ẹ̀ ilé rẹ̀ á fẹ́ ra. rodo ilé méjì àti tòmítò ilé kan. sẹ́rí mo nǹkan tí wọ́n báyìí o sẹ́rí ìtẹ́fẹ́ra yẹn àpò méjì àbọ̀ ni o. nítorí kí ni. mo nǹkan tí wọn ká tó lọ sóko ká tó dé ẹ bá ń ra. that's 500. bẹ́ẹ̀ ni. rárá o kò ilé tó yẹn náà. sẹ́rí àtàwọn ata gidi ni sẹ́rí tòmátò wà ó. kò tí ì lé tó yẹn. ẹ jẹ́ ń bá yín ta ẹ bá ń fìfẹ́ rà. sí ebi yẹn ń pa yín tó yẹn ni ẹ dẹ́ ní sùn kí n tata fún yín kẹ́ tó kàtà sẹ́rí ìtẹ́kọ̀ yìí sì bá ó ju iye tẹ́ fẹ́ rà tẹ́lẹ̀ lọ. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò yé mi ṣe rà ta lọ́wọ́ mi ni àbí báwo. ẹni sùn ṣé ẹ ń rà ta. ṣé ìbẹ̀lẹ̀ ti fẹ́ tata fún mi. ẹ má yà àwọn èrè màtí nìkan là ń bẹ àyìn. òye mi mọ̀ náà ẹ̀yin lẹ fẹ́ tata fún mi bí báyìí náà. ẹ màtí nìkan là ń bẹ àyìn tẹ́ ló wá kàtà. ẹ bá tata ni kẹ́ jẹ́ kí n gbọ́. ó ti yé mi ẹ tún tún fi ọ̀fẹ́ kọ́ ata bẹ́ẹ̀ ṣe rẹwà tó bá ìgbowó ata mi o gbogbo ilé tẹ̀ ń sọ yẹn kò kàn mí o ìgbàwó ata mi ẹgbẹ̀rún méjì dẹ̀ ní ìgbàwó mi kí tó kúrò àyìn. ata tẹ bá bá lọ́wọ́ mi máa gbowó ẹ̀. ìgbowó ata kí ìgbowó ata mi o ará àdúgbò ẹ wá èlé lọ èlé lọ gbogbo ará àdúgbò èlé lọ mọ́mọ́ lẹ́yìn o ń lọ pé yá mi wá bá yín. ìrìbí láwo ìrìbí ìrìpọ̀n láwo ìrìpọ̀n ọ̀kan jìgbìnì awo etí ọ̀ṣun àwọn takétaké awo òlù také
àwọn lọ́fà awo òde lọ́fà àwọn igúnnugún ló jẹbọ tí wọn ò kẹlẹ́bọ kú àná àwọn kàlàmàgbò ni wọ́n jẹ èdè tí wọn kélédì kú àìsùn kú àìwó bọ́jọ́ bá yọ akárí ayé ọ̀yẹ̀là gbogbo ohun tí afẹ́fẹ́ bá ṣe ní bọ́jọ́ láàmú ọ̀yẹ̀là. Ifáṣípẹ̀. Òòṣà Ṣíyáyá. Mo ní kí n sọ fún ọ ni èmi ni ọkọ mi ò kú o ṣé ni wọ́n gbé ọkọ mi kúrò nínú ìlú yìí ọkọ mi bẹnu ọ̀lẹ̀ tí ń sọ pìtìpìtìpìtì nítorí pé ọkọ kú ni. ọkọ òun ò kú ń bẹnu ọ̀lẹ̀ tí ń sọ pìtìpìtì ìlú àgídìgbò lọ̀rọ̀ yìí o ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀. ta ló fẹ́ mú ajá lọ́wọ́ tó fẹ́ ṣọdẹ alákẹ́dùn ṣónítọ̀hún ti gbàgbé pé ìran ajá kan ò ní gorí òkè lọ rèé ṣọdẹ ni bẹ́ẹ̀ ìran alákẹ́dùn kan ò gbọ́dọ̀ rìn lẹ̀ béèrè bá wa bẹ́ẹ̀dùn lẹ̀ ẹ̀dùn dọ̀lẹ̀ èrè orí igi ló yẹdùn ó dijọ́ tí gúdúgúdú bá ya káyé ó tó tẹ̀rù ẹ̀ palẹ̀ ó dijọ́ tí àkéké bá kú kíru díẹ̀ tó gbélẹ̀ ẹ̀kọ́ ti fojú mímu hàn báyìí ẹ̀kọ́ ti fojú mímu hàn ẹ̀kọ́ ti fojú mímu hàn ẹ̀kọ́ ti fojú mímu hàn ẹ̀kọ́ ti fojú mímu hàn. wọ́n ní alákẹ́dùn ló bí oníyán oníyán lọmọ alákẹ́dùn òwèrèmẹ̀gún ló bí ọlọ́kà ọlọ́kà lọmọ òwèrèmẹ̀gún mápèǹpa ló bí ògbè àtẹ̀ ògbè àtẹ̀ lọmọ mápèǹpa adéáfúnyéwándé nígbà tó máa bí ó bí ọ̀wẹ̀rẹ́ lọ́mọ nígbà tó tún máa bí ó bí ọ̀gbàrá lọ́mọ àwọn méjèèjì sùn wọ́n forí lébútú wọ́n pe lébútú jẹ òkú kì wọ́n ló dé ọ̀jọ̀jọ̀ wọ́n ní ká bá rọ́mọ tuntun ká béèrè ayé tá a bá ráwọn àgbà ṣàkóṣàkó ká béèrè òdi ọ̀run àìbéèrè ayé àìbéèrè ọ̀run òun ni òjé àmọ̀ pé di pòrògùn ṣùṣù ní mọ́mọ́dé gbé jẹun ẹ̀yin ìlú mòye ṣé ká má dóònà pẹ́nu òòṣà ti sọ̀rọ̀ o òòṣà ń jẹ́ kó yé mi ìyún aṣíyáyá ọmọ lódòdẹ òòṣà aṣíyáyá ọmọ lọ́kà bàbà kòròfo tí ń dagí ńláwó òpè képọ̀ dalẹ̀ ta ló lè pa aṣíyáyá lé òòṣà kan ó ń jẹ́ kó yé mi wípé ní ìdílé agbọ́mábí wọn ń pe ọkùnrin bẹ́ẹ̀nbẹ́ àmọ́ ẹ̀jẹ̀ ọ̀run òun lọmọkùnrin ọ̀hún kò tí ì jáde kúrò nínú ìyá ẹ̀. ọgbọ́n wo la fẹ́ wá ta sí báyìí ó ní ọmọkùnrin ń bẹ ní ìdílé agbọ́mọbí wọn ní ìdílé agbọ́mọbí wọn adébẹ̀ kò sọ́kùnrin tó lè jẹ́ ọkọ òrìṣà ń bẹ a sì rí olóyún kankan níbẹ̀ kí la fẹ́ ṣe báyìí. ọkọ ìlú àtúnṣe wà ọ̀rọ̀ yìí máa níyànjú ọkọ ìlú ó ti ṣeé ṣe ṣé ẹ mọ̀ pé nígbà kan ni ó fi ìlú ilẹ̀ mo lọ sẹ́kọ̀ọ́ mo là ń ṣiṣẹ́ nílé rédíò yàrá pé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni mí sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí wọ́n gbà mí sílé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a máa ń mọ̀ra wa sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ máa bá ń mọ̀ra wa sọ̀rọ̀sọ̀rọ̀ mi máa mọ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ ẹnìkan wà tán ń pè ní jẹ́ ń gbọ́ tiẹ̀ ẹ wo kò ṣiṣẹ́ lórí rédíò àwọn ẹjọ́ rẹ̀ pọ̀ káàkiri gbogbo olùkọ́sibí tó ń gbẹ́jọ́ dé ọlọ́run fẹ́ jọ ọ̀rọ̀ lọ́rùn ẹlẹ́jọ́ ni ọbí mẹ́jọ́ ni òun náà tún wá ń ṣẹjọ́ tó bá ń pẹ́ ẹjọ́ òní tá a bá ti rí jẹ́ ń gbọ́ tiẹ̀ bàbá ìwò tá à ń ṣe wá díẹ̀ ó ti yanjú balẹ̀ tá a bá ti rí jẹ́ awo tá a bá ti rí jẹ́ ń gbọ́ tiẹ̀ ẹ gbàgbé gbogbo tá à ń ṣe wá díẹ̀. ìyẹn jẹ́ ń gbọ́ tiẹ̀. ẹ wo bí ẹ jẹ́ ń sọ fún yín kò sọ lórí burúkú kan tó lè wà láàrin ìlú tó máa bímọ sí àbò lóyún nílé àwọn agbọ́mábí wọn àbò tí bímọ pamọ́ nílé àwọn agbábí wọn tí já ń gbọ́ tiẹ̀ ò ní mọ̀. nígbà tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹni tó gbẹ́ kòtò gbẹ́jìn èèyàn tó kó sínú ẹ̀ ò sì gbọ́dọ̀ dá lápá ẹ jẹ́ ránṣẹ́ sí jẹ́ ń gbọ́ tiẹ̀. ó ti tán all is finishable. bẹ́ẹ̀ ni baálẹ̀ tẹ́ bá ti rí all the cases finished arise. ọ̀tọ̀ bọ́ọ̀ bá ti rí bẹ́ẹ̀ èè sunkúnrún mọ́
nǹkan tá a pè ọ́ wá síbí fún torí ọ̀rọ̀ tó ń lọ yìí náà ni torí ẹ̀ la ṣe pè ọ́ ó rú wa lójú kò yé àwa mọ́ àwa fẹ́ kó o bá ní tan ìmọ́lẹ̀ sí i torí náà la ṣe pè ọ́. mo ti fi tẹ́lẹ̀ dání. iná ibi ṣé iná ilé ni mò ń bọ́ sọ ni. ṣe bẹ́ẹ̀ náà lẹ sọ ìmọ́lẹ̀ you said ìmọ́lẹ̀ náà. èmi ìṣàtúpá. sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn fẹ́ bá ní tan ìmọ́lẹ̀ sí i. ó rú yín lójú bọ́rọ̀ bá rúru yín náà lójú ẹ bí Ifá léèrè ní kò wá sí Ifá náà. gbọ́ tiẹ̀ ọ ṣe farabalẹ̀ bọ̀wọ̀ fún àwa àgbààgbà tá a jókòó kalẹ̀ yìí. nígbà tó jẹ́ pé yín ni bàbá Afá. bàbá Afá àbí bàbá Fátímọ̀ jẹ́ kọ́ ọmọ bó ṣe ń lọ. papọ̀ náà ni. ìtọ́ ń ṣe yóò dá o a kì í sọ̀rọ̀ sàgbà tí ì bá ṣe pé a fi ṣe pé bọ́mọdé bá ń gúnyán eérú ìran àgbàlagbà wọn ò gbọ́dọ̀ ṣébẹ̀ yẹ̀pẹ̀ ọmọ kékeré lè kéwèé àgbàlagbà ni ò gbọ́dọ̀ ṣe láńgbáláńgbá bó ṣe orí ọ̀rọ̀ tó bá jẹ́ ká bí Ifá léèrè á bí Ifá ọ̀rọ̀ tó bá sì jẹ́ ká bí wọ́n gbọ́ tiẹ̀ léèrè á bí ọ torí ẹ̀ la ṣe ń bí ọ léèrè a fẹ́ kó o bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí bá wa tàn yẹbẹyẹbẹ bí adìyẹ ṣe ń tan ilẹ̀ jẹ dákun. sọtẹnu ẹ èmi ni mo gbé wọn débẹ̀ tán bá tirẹ̀ wá sọtẹnu ẹ bá mi gbé wọn débẹ̀ já wọn tán. ṣé wọ́n gbọ́. Talk to them. wọ́n gbọ́ rẹ̀. I listen. ẹ wo bí ohun tí mo rí mọ́ mọ́ o tẹnu apẹlapẹ ń sọ o. tó bá jẹ́ torí ọ̀rọ̀ ọkọ̀ òòṣà ńlẹ̀ ṣe pè mí àná ìlọsọ ọkọ̀ òòṣà ìṣe flẹ́mà. Come again. ìyá ìṣe flẹ́mà mo rí ẹ̀wọ̀n àtàwọn ọmọ wọn. ṣé ẹ mọ Àbíkẹ́ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá láti Èkó. mo wá rí ọkọ̀ òòṣà wọ́n wá tẹ̀lé fúrọ̀ ọmọ káàkiri. bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé fúrọ̀ rẹ̀ báyìí kódà ojú mi mọ̀ ń sọ wọn kì í báyìí ni mọ̀ ń sọ wọn ni lọ́jọ́ kan wọ́n jọ ń gbádùn wọ́n tẹ́ pẹpẹ lẹ̀ báyìí ni tí wọ́n mọ́ kò sàbáyìí tí wọ́n sùn sẹ́yìn tí wọ́n jókòó lé lórí lọ́ pariwo fẹ́ẹ́ wọn náà kọ̀ ọ̀sà you don't forget ọ̀ gbọ́dọ̀ sẹ́rù rẹ̀ ó ní gbẹ́nu dákẹ́ lọ́jọ́ náà wọ́n lé mi kó bẹ́ẹ̀ ni àmọ́ torí mo ní iṣẹ́ tó pọ̀ àmọ́ náà àwọn ilé tí mo fẹ́ yájú lọ́jọ́ náà ọkàn ló ń tèmi yàdí tí a ní ibi dẹ̀. ọ̀rọ̀ yóò wá yé mi o ó tojú sún mi a wàá jẹ́ pé ọkọ òòṣà ń wá ìyàwó tó fẹ́ fẹ́ ló fi rí gòkè ni. ìdánidẹ ó ti lọ nù ó jèwọ ni sọyẹ kọ́ máa tẹ̀lé fúrọ̀ ọmọ káàkiri. ẹ wo mo kọ́ a máa lápẹ̀rẹ̀ o gbọ́ tiẹ̀ ètò ń sọ fún wa yìí ṣó dá ọ lójú. ìdèdè dùn mọ́ bàbá fẹ́ sọ̀rọ̀ yín o ẹ wo mo ní àwọn ilé tí mo fẹ́ yájú ẹ jẹ́ tètè mọ́ ń lọ wọn ò dẹ́ọ̀tì mi wọ́n. má lọ. ẹ jẹ́ kó má lọ ó ti sọ tẹnu ẹ̀ ó ti gbé wà débẹ̀ lọ́wọ́. ṣé wàá bá ṣe máa dùn. má bínú jáde ó ti tó ẹ wo bí balẹ̀ ẹ wo ẹ má tẹ̀ fi àgbo palapala jójó àpàlà o. mo sọ wípé tá a bá ti rí sọ tẹnu ẹ ní ìgbàgbọ́ kankan ṣé ẹ mọ́ ọmọbìnrin tẹ́ rí yẹn kò sí ẹrẹ́dọ́rọ̀ àìsí ẹrẹ́dù ẹ̀ láàrin ìlú kò sí tó ń lọ tí ò lè já ẹ̀ tó ó gbé wà débẹ̀ tán lọ́wọ́ kan ẹ̀ ń dà òtún ẹ̀ fẹsí o náà kọ́ Sáàmù. ẹ dúró náà ṣé rí ètí gbọ́ tiẹ̀ yìí tó sọ fún wa yìí kí ló fi wúlò fún wa lórí nǹkan tí ń ṣẹlẹ̀. ẹ wúlò fún wa ṣebí woman being ẹ ní ọkọ òòṣà àwọn ìṣe woman baby tiwa ó wà pẹ̀lú obìnrin kò sí tí ó lè ṣe èṣù lágbára kò ní rescue o ẹ jẹ́ ká gbàgbé pé tó ń ṣẹlẹ̀ ó ti já wa tán ó ti gbé wa débẹ̀. kí ló ń bá mi sọ yìí àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí ká ní o mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ mọ́ ọmọ mi ṣèèṣì kú ni now ó tún wá bá mi pé kí n tẹ̀lé yín lọ sílùú yẹn ìlú tí àwọn ọmọ mi lọ tó jẹ́ pé wọ́n ṣe dé láti bẹ̀ ni mo pàdánù ìkànnù wọn. I cannot. Daddy, just try and understand. Èmi náà mọ̀ pé nǹkan tó serious tó yìí ni. I never knew it was going to turn out this way. Àmọ́ ńgbà tèmi náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo tó mọ̀ pé èèmọ̀ gidi lélẹ́yìí. I don't believe in it.
Yes. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmúwá Ọlọ́run ni. Torí pé bó ṣe wọ Ọlọ́run tèmi ń sìn ló ń ṣọlá. I don't believe in it. Daddy, ẹ jẹ́ ká understand àwọn people yìí. Mo mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́dá láyé ìyàmú Ọlọ́run ni. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé àṣà wà, ìṣẹ̀ṣe náà dẹ̀ wà o. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ sáwọn people ilé ẹnu ká ṣe kan tí wọ́n fẹ́ o. Well understood. Final answer, I'm not. I am not going. Daddy! No, Shale. Daddy, Bobo kò ní kí n take nap ní living room yẹn ni. Daddy, mo Osha. Osha? Yes, sir. Níbo ló ti wá? Níbo ló ń lọ? Osha in my house! Daddy, I swear in my dream. Osha I can't comprehend this. Osha ke? Daddy, I saw her. Osha. Ẹ wo Daddy, mi ò ní parọ́ fún yín o. Torí pé kíni tí kò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kúmólú. Àti wípé torí nǹkan tí mo ti rí àti ohun tí mo ti gbọ́ àti ohun tó ti sọ fún mi. Òun ló jẹ́ kí wọ́n sọ gbogbo ilé fún yín sá. Síbẹ̀, mo ti ṣàlàyé gbogbo kíní fún Daddy. Mo ti sọ fún wọn. Àmọ́ gbogbo ọ̀rọ̀ mi ṣe ló ń dàbí ìsọkúsọ. Mo ti sọ fún wọn tẹ́lẹ̀. Ọlọ́run á jọ̀ọ́ gbọ́. Mo kú gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ. Kí lẹ fẹ́ ká ṣe? Gbogbo nǹkan tá máa ṣe náà ni mo sọ yìí. Exactly. Kò sí nǹkan tá fẹ́ ṣe náà ju nǹkan tó ní ká ṣe yìí lọ. Àbí báyìí là ń ṣe nílùú mi, ìwọ bomi ni. Ẹ kú kalẹ̀ o. A kí yín, a yìn yín, a ṣe yín pẹ̀lẹ́. Ṣọ́kọ ò jẹ̀po. Ẹ wo àwọn tó ní ilé ayé wọn ò dúró tì yín o. Aláàánú yóò wá yín rí. Ọ̀fà yóò ní báyìí. Ká má dóònà pẹ̀lú. Ṣé ẹ rí ọmọbìnrin tó jókòó tì wá yìí? Tá à ń wò tóun náà sì ń wò wá yìí. Oyún ń bẹ nú ẹ̀. Àwọn gbárùmọ̀lẹ̀ sọ wípé oyún ń bẹ nú ẹ̀. Ṣé ẹ wá rẹni tó fún lóyún? Àṣíyáyá ọmọ olódò dẹ ni. Ọkọ òòṣà ìlú wa yìí òun ló fún lóyún. Impossible ni. Kí ni? Impossible. So, mi ronú lọ síbẹ̀ for goodness sake. So, pẹ̀lú gbogbo I'm feeling dizzy, ó rẹ̀ mí láti inú wá headache, gbogbo persistent headache tí mò ń sá kiri. So, oyún ni èrè tó mú wálé. Agreed. Congratulations. Olóyún. Ò rẹ́ni bọ́dì láti fún ẹ lóyún. Orin títí. Ò rí èèyàn gidi láti fún ẹ lóyún. Òòṣà. Daddy, I didn't know. I swear it, I didn't know. I thought it was just a normal human being. No, don't. I didn't know. And eventually, you spread it. I didn't know, Daddy. No, don't sọ fún mi, but I thought it's just mere superstition. I didn't take it serious, mi ò mọ̀. Mere superstition. And you eventually spread it for Osha. Ẹ dákun bàbá. Lágbára lọ́wọ́ Ọlọ́run oko ìbànújẹ́ Ọlọ́run ò ní sọ sínú ilé yìí. Bàtọ̀ ọ̀fọ̀ wọn ní bọ́ sẹ́nu. Ṣé rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tọ́ra ṣẹlẹ̀ yìí ṣé rí tá a bá fi sùúrù ṣe kò ní dà òkun ò ní hóruru káwá ruru. Ṣé rí bó ṣe ṣẹlẹ̀ yìí kò ṣe pọ̀ wu òun náà kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ já gbà pé àwọn wá tọ̀dọ̀ Ọlọ́run. Ṣé ẹ ti gbọ́ sá ẹ dákun mi ìfẹ́ kẹ́ ẹ bínú ẹ má jẹ́ kí inú ó bí yín rárá
ṣẹ́gbọ́ ẹjọ́ ọmọbìnrin nítorí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú. bínú kájogún àtàrí ẹnìkan ò ní bínú kó fẹ́ yẹn adìyẹ sọ̀kò babaláwo ò gbọ́dọ̀ bínú kó jẹ yẹn ìṣúrù àgbà ṣègùn wọn ò gbọ́dọ̀ bínú kí wọ́n jẹ bẹ́ẹ̀ wèrè pé ṣé ẹ wá rí àwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágógó dẹ́ wọn ò gbọ́dọ̀ bínú kí wọ́n yọ̀dọ̀ ọ̀dí wọn jẹ yín ò ṣe wọ̀ ẹ mọ̀ bínú àti wípé ohun tá a bá mọ̀ ó ṣàgbá ẹni òun náà mọ̀ ká ní pọ́ mọ̀ ni kò ní trespass. it's a mistake na my ordinary mistake but thank God congratulations sir we appreciate you sir adúpẹ́ fọlọ́run. ẹ wo bàbá ó ní ohun tẹ́ ẹ ṣe fún wa torí pé nínú ìlú tá a wà yìí wàhálà ń ṣẹlẹ̀ gidi gan ogun ń ṣẹlẹ̀ ogun ìpayín kéke Ọlọ́run gbọ́ èèyàn kan ṣó tó lè kó wa kúrò nínú gbogbo rògbòdìyàn yìí òun lárábìnrin Ọlọ́run gbọ́ ṣé ẹ rí oyún tó níyìn nínú ìlú wa yìí ni ó bí sí. àṣẹ. ohun tí mò ń wí ni wípé kò ní láǹfààní àti tẹ̀lé yín padà ibi tí ó mọ̀ gbé ń lóde yìí títí tí ó fi bímọ tán. No, that's not possible. Daddy ẹ sọ fún wọn ìyẹn ò lè ṣe kò possible. They should know that's not possible. Yes. wọ́n yóò ṣe ṣẹ́gbọ́ bàbá ẹ má bínú torí Ọlọ́run ẹ gbọ́ ẹ má bínú ẹ já gbà fọlọ́run gbogbo bá ṣe wáyé àgbọn tó lọ́hùn wọ́n ti yé yín gbogbo tó bá sì ṣẹlẹ̀ ṣẹ̀dá nílé ayé yìí kẹ́dọ̀ gbà pé àmúwọ́ Ọlọ́run ẹ má bínú sẹ́rí bó ṣe wáyé ìyà ò ní jẹ ebi ò ní pa gbogbo nǹkan téèyàn fi ń tọ́jú èèyàn la máa ṣe fún bọ́sà tó fi jẹ́ pé a máa mú inú rẹ̀ dùn tó jẹ́ pé lọ́jọ́ bímọ ẹ̀ báyìí tó bá ti ń fẹsẹ̀ ọ̀tún kúnlẹ̀ yóò máa fi tòsì dìde a máa kíkọ́ ewu ọmọ ni. Excuse me, sir, that will not work. Daddy ẹ sọ. That is it's going to work. It will work. ẹ wò mí bàbá láfikún ṣe rí tẹ́ ẹ̀ bá gbà kọ́mọ yìí ò dúró síbí kò bímọ síbí bàbá ọmọ yìí ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ni o. Fantastic, interesting. ṣé rí gbogbo nǹkan tẹ́ ti ń sọ látẹ̀kọ́ last line yìí mo ní interest. She came for adventure sínú ìlú yìí eventually ó lóyún ó tún wá lóyún fún ọkọ Òòṣà now ẹ wá tún wá sọ pé ó máa gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra ìyẹn máa help discovery yẹ in fact the opportunity bá wà I would like to join her. ṣe kí ni ẹ bẹ gbé kuru jẹ ẹyin ẹ jẹ. bàbá ẹ wò mí. bàbá I don't want to die young o. ẹ wo ẹ má fi òjò pojó ẹ má fi òjò pojó ṣòkòtò wọn fi pípé jọra wọn ni wíwọ̀ ní ṣòkòtò ìlú ní ṣòkòtò àlàbà àtàlábà wọn fi pípé jọra wọn ni èèyàn làlàbà ọjà làlàbà ṣé ẹ rí èkuru jẹ lọ́wọ́ ẹbọra tá à ń sọ yìí tó bá ilé gbìyànjú àti gbé èkuru jẹ lọ́wọ́ ẹbọra ó kúnnù o. mi ò kọ́ síbi mo ṣe lùsọ̀ ọmọ kan ni kí n lè padà lùsẹ̀ lẹ́yìn. Olúwa o ìjọsìn àti mu tó tutù bá ìgbẹ̀yìn nílùú yìí ìwọ Ọlọ́run jọ ó bá wà wọnú àwọn oníṣẹ́ náà lu yìí o ọtí rẹ̀ tútù báyìí ní gbóná òdì. àmín. Ọlọ́run kúkú máa wọnú wọn gbogbo ẹ̀ máa padà yí padà. ẹ̀jẹ̀ ṣe. àwọn náà ń gbé bàbá mo ti máa ń béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ẹ máa sọ fún mi pé tá bá pọ̀ jù báyìí lọ ọ̀rọ̀ yẹn lè wà lórí ọkàn mi gan. I just want to know the story. Ẹ sọ fún mi. bí ìtọ́ni máa ń sọ fún yín pé n bá máa já yín tán tá bá pọ̀ jù báyìí lọ á dẹ̀ pọ̀ jù báyìí. àṣìáyá ọmọ olódò dẹ àṣìáyá ọmọ ọlọ́kà bàbà àrá sán àrá wọ́. bó ṣàkí bá ń bẹ láyé tí sì ń bẹ láàyè rẹ̀ ìwọ ni màá fẹ́ lọ́jọ́ gbogbo nígbà gbogbo tó ìwọ láyà mi. bẹ́ẹ̀ ni sọ̀rí ìfẹ́ mi sí ẹ
ó ti dàbí ìgbín àti karahun torí bíbí bá fà ìkarahun tèmi àti tẹ́lẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ pọ̀ mi ò dẹ̀ fi ẹ́ ṣeré rárá. Ó ṣe ọkọ mi. Ajá ló ní gbígbó. Àgbò ló ní kíkàn. Lékelèké ẹyẹ aláṣọ funfun ló lẹ̀ fún. Èmi ni tiẹ̀ ní tòótọ́. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Nífẹ̀ẹ́ rẹ. Èmi náà nífẹ̀ẹ́ rẹ púpọ̀. Aya mi. Ọkọ mi. Ó sì ṣe mí bí kí n má fi ọ́ lẹ̀. Ó ṣe mí náà bẹ́ẹ̀ ni pé kó má lọ. Ṣùgbọ́n wá máa lọ. Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ wọ náà. Ìfẹ́ rẹ̀ nínú ọkàn mi ṣe ló tutù bí omi àmọ́. Àdìsá, ṣé kò sí? Torí bó ṣe ń ṣe yóò yé mi. Kò yẹ bí ti báwo. Mo ní mo fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ kó o dẹ̀ má fi ṣèbínú. Jọ̀ọ́ dákun, ṣé o ti wá ń bínú ni? Rárá o, mi ò bínú. Bó ṣe sọ̀rọ̀ yìí ni ò yé mi. Ṣé ló ń ṣe mí ní kàmìkàmìkàmì? Jọ̀ọ́, jẹ́ kó yé mi. Kí ni ò yé ń bẹ̀? Kí ni ò yé ń pé mi ò ṣe mọ́? Jẹ́ kí n kankan yé ẹ. Mo ti rí ẹni kejì mi, ẹni bí ọkàn mi tí mo dẹ̀ fẹ́ bá yín yànjú láìpẹ́ láì jìnnà. Bẹ́ẹ̀ ni. Àdìsá. Mo ń gbọ́. O fẹ́ rìnrìn àjò ìfẹ́ láìsí mi níbẹ̀. Jọ̀ọ́ dákun, ṣé ajá lè rìn láìsí kólókóló ọrùn ẹ̀ lọ́rùn ẹ̀ ni? Àbí ẹja lè wẹ̀ nínú odò láìsí omi nínú ẹ̀? Ó dàbí pé etí ti ń dùn ẹ́ ti ń yọ ẹ́ lẹ́nu. O gbọ́ nǹkan tí mo sọ. Mo ní mi ò ṣe mọ́. Mi ò fẹ́ bí ẹ rìnrìn àjò ìfẹ́ wèrè kankan mọ́. Ṣé o ti gbọ́ nǹkan tí mo dẹ̀ fẹ́ ni kó bá mi fẹ́? Ó tán. Àdìsá. Wàá tún pé ajá ni ó jẹ inú ẹ̀. Àdìsá máa lóhùn ò bá mi rìnrìn àjò ìfẹ́ mọ́. Ó ní òun ti ní ẹni tóun fẹ́ bá rìnrìn àjò ìfẹ́. Ṣé lóòótọ́ ni? Òótọ́, ilé ọgbọ́n látàrí. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó lórí ló lọ́pọlọ. Àbí ṣé wíbẹ̀ fẹ́ á wá máa wù lóko aṣálẹ̀ ni? Kò jẹ́ bẹ́ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ìwọ òòṣà yìí, tí Àdìsá ò bá ilé fẹ́ mi, kò gbọ́dọ̀ láya láyé tàbí kó bímọ títí dé ìrandíran rẹ̀. Àṣòótọ́ ni pé nǹkan tá a bá ní jẹ a gbọ́dọ̀ fi run mú. Pé ohun tá a bá kò ní jẹ a gbọ́dọ̀ fi run mú. Why smell it? Ohun tó bá mọ̀ pé o ò lè jẹ má fi run mú kó má bàa dẹ́tì fún wọn tó kù. Òun ló ṣe gbogbo àwọn ọmọ òde sí yìí o. I love you, I love you, kò ní fẹ́ o. I love òun kó bá gbèsè ayé wọn. Òun lè rí gbogbo tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wo ìdílé àgbọn má bí wọn. Ìdílé àgbọn má bí wọn. Ọmọ bíbí inú wọn kò ń kàwé, wọn kò ń lu yìí. Ibi ìran máa bẹ̀rẹ̀ bọ́ bí wọ́n sí. Ibi ìran máa dàgbà sí. Ibi ìran máa gbó sí. Ọ̀n níyàwó. Ọ̀n lọ́mọ láyé. Ègún ìdílé ìrandíran ló ń dà wọ́n láwọn oore ń ṣẹlẹ̀ ìdílé wọn báyìí. Ó ní kò lè rí ìtúnṣẹlẹ̀ yìí. Ẹ jẹ́ try. Ẹni kó bá mi ṣí tèmi náà. Ẹ máa pé kó lẹ́yìn wá. Ẹ sà, tẹ́ bá dé kò kẹ́ lọ́kàn tí mo sọ̀dọ̀ yìí. Ìjẹ́ ìṣe fún mi, ẹ̀jẹ̀ mi lẹ rọ́pò yìí. Ó rò pé family ni wá ni. Family ni ṣe yóò blood lẹ fún. Ẹ ṣe gbọ́, mi ní wáyé tì. Gbẹ́ tiẹ̀.
sọ tẹnu rẹ ntí mo rí mọ mọ torí tẹnu apẹlapẹ ń sọ ṣé rí ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ àjọkẹ́ pọpọfù ó lè ní já o mo ń ṣiṣẹ́ lọ́jọ́ náà ní bí mo ti ń tẹnu mọ́lẹ̀ tí mo ń tójú bọlé káàkiri bí mo ṣe rọmọ rùn lórí wáyà mo sọ I dey move bó ṣe dórí wáyà nù bó ṣe ká aṣọ nù aṣọ lè ní jà bó ṣe jalè nù tó ká sọ bó ṣe rí mi báyìí bó ṣe jù lẹ́nu bó ṣe mú eré nù tó hàn ló bá pòórá ṣé rí ìyẹn ọ̀tọ̀ ṣé ẹ̀mọ Desmond ṣe bẹ́ẹ̀ ẹ̀mọ Desmond ìyàwó rẹ̀ ìmọ̀ ń sọ káàkiri ni mo ṣáà wò pé ìfẹ́ sì ń sí èrè lóòótọ́ bó ṣe ń lọ nù mo wá ń tọ̀ lẹ́yìn mo ń tọ̀ ẹsẹ̀ mi kọ́ òkúta báyìí ó bójẹ àmọ́ ṣe mọ̀ pé iṣẹ́ mi ni kí n máa tójú wọlé mo ṣáà tẹ̀lé lẹ́yìn I move front bó ṣe rọ́kọ rẹ̀ nù tọkọkọ rẹ̀ mọ́ ẹ má máa fi mi ṣe èyí tí mo bí mi nínú mo bá ti ń sọ̀rọ̀ sí serious ẹ mọ̀ serious. I have to. Environment is strange. Despite that, I have to be here to see you. So, àdúrà tí mò ń gbà ni pé round foriti kò foriti délẹ̀. Tó bá foriti délẹ̀ kò ní sí problem. Ìwọ náà rí bíbí ṣe jìnnà tó jìnnà dẹ́sẹ̀ tó. Ẹsẹ̀ mi ò jìnnà síbẹ̀. I come often to see you. So mi ní choice. So mo kàn ń gbàdúrà ni. Everything lọ bá a ṣe tó. Bó ṣe rò rí kò sọ rẹ̀. Sórí tó bá ní kété tó bá ti bímọ báyìí kí n ya gbọ́mọ tí wọ́n fún wọn. Kémi náà dẹ̀ mọ́mọ tèmi kí n mú jìnnà rere. I'm going to fly you out of the country. Ìwọ nìkan ni mo ní mi lè yẹ kí nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ. It's not possible. Thank you, sir. Well, my dear, it will come over. Ẹsẹ̀ nísàánú tí fi tẹnu lálẹ́. Dádì ẹwọ ignore báwọn ṣe máa ń ṣe tiwọn nìyẹn. Ẹ já lọ. Jẹ́ n rọ́lá. Ẹ dákun òyìn tí ì ṣiṣẹ́ lónìí o. Tó bá jẹ́ pé ẹ fẹ́ gbọ́rọ̀ lọ́rọ̀ ẹ káàmù ná. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn iṣẹ́ gbọ́. Jẹ́ n rọ́lá, ṣó o dá mi mọ̀ mọ́ ni? Mọ̀mọ́ o, Èkó mi ti mọ̀. Àti kékeré mi mo ti mọ̀. How you dey na everything dey go. I know o ti fine gan sí ni o. Wow! Ó dey surprise me. Ẹ wo bàtà rẹ̀ bí ṣe kọ ná. Ó fine gan. Dádì ṣe mọ̀ wọ́n ni. No, Daddy, kò possible. Kò possible now, Daddy. Ẹ má yà mí ní wèrè. Báwo lè ṣe máa sọ pé woman yẹn ló bẹ̀ mí àti Tèmilọ́lá? Ikọ̀ tí sọ fún wa ní pé mọ́mì wa ti kú nígbà tá a wà ní kékeré. Daddy, I don't even understand. Calm down. You should understand me. Nǹkan tí mo sọ fún yín ni pé mọ́mì yín ti kú nígbà tẹ́ wà ní kékeré. Tí n bá sọ bẹ́ẹ̀ fún yín, ẹ ní fi mí lọ́rùn sílẹ̀. Ẹ máa fẹ́ mọ ibi tí ìyá yín wà. Mo protect yín ni. It doesn't make any sense. Báwo lè woman yẹn ṣe máa bí irú èmi tí ì ṣe wà báyìí? Woman yẹn ló bí mi. How now, Daddy? Kò kàn make sense lójú ẹ ni. Woman yẹn ló bí ẹ. But nǹkan tí ò yé ni pé nígbà tó sá lọ nǹkan ṣì rough. Ọkàn ò tí balẹ̀ tó yìí. Ọkùnrin ló sá tẹ̀lé lọ. Èmi àtẹ̀yìn ló fi sílẹ̀. Ẹ sì kéré ó dà yín sílẹ̀ fún mi ní kó wẹ̀yìn. I don't even understand. My whole life is just a mess right now. Take it easy. Ọlọ́run ẹ ti sà ṣé kìí pẹ́ tí fẹ́ máa lọ. Mo ti lọ ní ẹ. Ẹ ti lè lọ ẹ ṣe wọn jọ ṣẹ́rọ́mọ̀ yìí ó ti fìní ṣoyún ó máa fẹ́ ìgbọ́mọ kan nílùú yìí nítorí ṣẹ́rọ́mọ̀ yìí kọ́mọ yìí má gbé ìlú kó bímọ sílùú òun lẹ́mi tèmi lè fi gùn ẹ má ẹ jèrè ẹ làgbọ́ ọlọ ẹ sà ẹ náà rí bí mo ṣe wà mo palace gbogbo tẹ́ kó wá fún mi last time àwọn èèyàn wò mí káàkiri láàrin ìlú ìgbà mo ti yàtọ̀ ọ̀la yín ni mò ń jẹ. wọ́n á ti máa pè yín ní Mr. P. ẹ ti gbé mi bẹ́ẹ̀ ẹ jẹ́ sí ẹ ṣe kàn sà ẹ sà. Ó ti yé mi ibi tẹ́ ẹ sọ dé ló ti yé mi àwa ara wa nínà ẹ má wọrí màá fún yín ní nǹkan gẹ́gẹ́ máa fún yín ní fún yín láṣọ owó ni màá fún yín sí. Ẹ sà bí mo ṣe ń bọ̀ ń sìn pẹ̀lú ọmọ mi
mo rí obìnrin kan níbẹ̀ yẹn obìnrin kan báyìí. jẹ́ ń gbọ́ tí ẹni wọ́n sọ bàbá. sọtẹrun ẹ ẹ rí sọtẹrun ẹ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn rí ó tà sí yín ó fẹ́ tọrọ owó ni o tó bá tà sí yín o náà fẹ́ understanding. ẹ jọ sá báwo lobìnrin yẹn ṣe dé ìlú yìí kí ló gbé dé ìlú yìí. sọmọbìnrin yẹn. bẹ́ẹ̀ni because ṣóun ni kọ́ ni ojú mi ń ṣe báwo ló ṣe jẹ́. má bẹ̀rù sábà ṣé sọtẹrun ẹ. orúkọ tó ń dàgbò orúkọ tó ń jẹ́ ìlú yìí nìyẹn ẹ fẹ́ mọ̀ bó ṣe jẹ́ nílùú tí ẹ nílùú yìí náà ó ní mí nì oògùn ló wá ṣe lù yìí torí oògùn ló wá ṣe lù yìí nígbà tó tètè bí tó wá ṣoògùn babaláwo yẹn wá ní interested pẹ̀lú ẹ̀ bí yẹn ṣe kọlù ní oògùn ló fi fẹ́ tẹ̀ wò yẹn ẹ sà bó bá ń bá yẹn sọ̀rọ̀ ẹ rí i pé kò ní common license mọ́ kẹ́ bá ń wíyé a máa sọ bí. okay common sense. kẹ́ bá ń wíyé a máa sọ bí orí ẹ̀ ò fi bẹ́ẹ̀ ṣe kíní mọ́ ibi àmọ́ babaláwo yẹn ti kú o ìgbà tí yẹn dẹ̀ ti kú òun fún rẹ̀ kò síbi tó ń lọ mọ́ ó ti do ìṣàṣìlù yìí dédé ń lọ lù kò sẹ́yìn yẹ sọtẹ́rù rẹ̀ kò gbé fún kò ló sí fún. Daddy, can we please go? mo fẹ́ ra àwọn nǹkan kan fún kí n tó máa lọ. ó nẹ́sẹ̀sì gẹ́gẹ́ bí obìnrin rí ẹ fẹ́ ra nǹkan kan fún tọ̀dẹ̀mí náà ẹ má gbàgbé. mi ò gbàgbé ẹ kí n sáré wo drug kí n fún yín cash kan. Jáde débẹ̀ ni. Ẹ ti hu rẹ̀ ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ lágbára náà. Àti bẹ́ẹ̀ débẹ̀ lẹ́sọ̀ látàárọ̀ ẹ̀bẹ̀ dá. Ṣebí kọrin nìṣó lórí burúkú ni yín lè wọlé. Wọ́n wà ládùúgbò. Àti fẹ́ẹ̀ débẹ̀. Àti fẹ́ẹ̀ débẹ̀. Ẹ pé wọ́n. Ṣé wọ́n wà tòsí? Ẹ wò ó. Nígbà tá a bá ti yí kọ́ náà, a ti débẹ̀. Jesus. Wẹ́rẹ́ là á gbọ́ lágbára. Ẹ wo, mo fẹ́ yàgbẹ́. Ẹ mọ̀ sùn o, ẹ mọ̀ sùn ìlẹ̀kọ̀ mi ò mí ẹ pẹ̀lẹ́. Mo fẹ́ yàgbẹ́. Ẹ mọ̀ sùn ẹjọ́ àti fẹ́ẹ̀ débẹ̀. Ẹ wo tá a bá ti yí kọ́ náà, tá a bá ti sẹ́kọ́ náà nìsín àti débẹ̀. Ẹ pẹ̀lẹ́, wẹ́rẹ́ là á gbọ́. Ẹ pẹ̀lẹ́. Mo lè lọ mọ́. Ẹ lọ. Ẹ yẹ kí jókòó. Ẹ lọ. Ẹ jókòó ń bọ̀. Ẹ wọ̀. Ẹ débẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Àti fẹ́ẹ̀ débẹ̀. Nígbà tá a bá fi yí kọ́ náà nìsín àti débẹ̀. What the fuck? Kí ni débẹ̀? Àti fẹ́ẹ̀ débẹ̀. Débẹ̀ mi pé dádì mi. Á pè wọ́n tá a bá ti débẹ̀. Á pè wọ́n. Ibẹ̀ dá. Ẹ wò tá a bá ti yí kọ́nà nísìnyí á débẹ̀. Kọ́nà wo lẹ yí iṣẹ́ lórí burúkú ni? Are you mad? Wọ́n lè gbé omi yá ibi yé. Ẹ wò á ní pẹ́. Ẹ jẹ́ gbẹ́sẹ̀ lẹ̀. Ẹ tọ́ ẹ bẹ̀rẹ̀. Ẹ yọ. Ilé yọ. Ó ti fẹ́ jábọ̀ rẹ̀. Ilé dá yọ. Dàrán ká wà bí ẹ ṣàánú mi. Ẹ jọ ẹ já lọ. Ẹ mú mọ́ra. Ẹ mú mọ́ra. Ẹ mú mọ́ra. Ẹ pẹ̀lẹ́. Mo dáhùn. Kí ni mo kóra mi sí o? Ẹ pẹ̀lẹ́. Ẹ ti hu rẹ̀ ẹ sọ rẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ má dìbẹ̀ ẹ mú? Ẹ pẹ̀lẹ́. Ibẹ̀ dà. Ibẹ̀ nu. Ẹja gbàbí. Ibẹ̀ nu. Ibi tó bá wù mí ni màá gbà nǹkan máa sọ bí tí màá gbà fún mi. Ibi tó yá lélẹ̀ yìí kó mọ̀ bá jìnnà náà ni. Ẹ pẹ̀lẹ́. Wọ́. Hello. Bá a mọ̀ ṣe rí inú. Ìyá Bíyẹ́ ló pè mí nísìnyí. Wọ́n lómi ò dànù. Ṣùgbọ́n àgbẹ̀fọ́. Bẹ́ẹ̀ ni sà. Ọkùnrin làǹtìlanti. Mo kàn ní súré wí fún yín náà ni. Mo kàn ní sọ fún yín ni. Kí ló ṣe ọ́? Jọ ṣé tí nǹkan bá ṣẹlẹ̀ ṣé èèyàn kì í sunkún fẹ́ni tí nǹkan ṣẹlẹ̀ sí ni. Torí ìgbà kí mo kọ́kọ́ gbọ́ omi ìdáná agbè ló fọ́ èmi náà ti fẹ́ máa sunkún ṣùgbọ́n ìgbà kí mo wá gbọ́ ọkùnrin làǹtìlanti mo ti mọ̀ pé ìròyìn ayọ̀ ni. Tó mọ̀ pé ọkọ̀ òòṣà tuntun ló wọlé ni. Ìjẹ̀ṣà. Ìlú á máa tùbà á máa tù sẹ́sì. Ìjẹ̀ṣà. Wọ́n lómi ò dànù agbè ló fọ́.
ìwọ sọ pé ìlú ò mọ̀ tùbà yóò mọ̀ tùṣẹ́ orí pé lórí burúkú ni wọ̀ dákun ṣé táwọn méjì bá wà ṣé kì í ṣe dùnú tiẹ̀ ni ok irú tí èèyàn kẹsì kú tẹ̀yàn kan báyìí sáà sì súná mọ́. sùn kàn mí pẹ̀lú pọ́n ṣe súná mọ́ o ṣùgbọ́n kí kankan mọ́ sèmi àti ìdílé mi ni mo wà after. sì ń tó kàn sórí àwọn èdè olórí burúkú tó ń sọ yìí téèyàn lè fi kọ sítórì àṣeyọrí èèyàn yìí nínú mi dùn sí ọ sí ìwọ àsìkò tí mò ń sọ gangan àsìkò ẹ ló délẹ̀ àsìkò tó fẹ́ lẹ̀wọ̀n ló délẹ̀ màá wá lọ sọ́gọ̀ ọlọ́pàá fúnra mi tí má ti dá àgọ́ ọlọ́pàá má ní nípa omi tó wà tágbè fọ́ o ọ̀rẹ́ mi Ìjẹ̀ṣà ó mọ̀ ń pa o màá wá gba báírò àtìwé àwọn ọlọ́pàá wọn àmọ́ bí wọ́n pé báwo ló ṣe rí èmi ò mọ̀ kọ́ báwo ló ṣe jẹ́ èmi ò mọ̀ kọ́ wọn àgbéwòlé lọ́wọ́ pé kà fún rẹ wà wá kà fún rẹ báyìí. ìwọ kò ní writing sẹ́mi jẹ́ ìyá àgbèbí ni àbí mo jẹ́ ọkọ̀ ṣàkórà rẹ wà kó wá láti èkó kó ta mọ́ mo ti ń suspect yìí ọkọ̀ ṣà gbogbo bí yẹn obìnrin ṣe máa ń kí kan máa ń sá kan máa sọ̀rọ̀ kó dùn mọ́nú ni ẹwà tún dúró ní tabulé ti arẹwà kó wá láti èkó ni ṣé ìyá alámọ̀ kan kó dà. Ìjẹ̀ṣà ẹni tó ń gbàdúrà fún wa lójoojúmọ́ o tún sọ̀rọ̀ ẹ̀ láì dáa tó ṣẹnu gbà bíbà tí ọ̀fàfà tó bá fẹ́ gun igi bí irú ọ̀fàfà àbí sórí èmi tí mo fẹ́ kó bọ̀ ó yé mi o torí gbà tó bá bọ̀ rán aṣọ tán mo lè kọ́kọ́ bọ̀ wọ̀ wò mo yóò ṣàìsẹ́ kó tó wọ ẹ̀wọ̀n. èyí sì wàhálà sórí kí ni mo ṣe fún ọ torí 2K torí 2,000 ló ti sáré fẹ́ ru ẹ̀ràn wò mí torí 2,000. jọ 2,000 èsì owó àbí ìwọ tá a jẹ́ ọ̀rẹ́ méjì ìwọ gba 2,000 lọ́wọ́ mi inú ẹ̀ sì ń dùn ó yá báyìí àsìkò yìí mo fẹ́ gba 2,000 àfi tó bá lè pè mí ní bọ̀dá àjàlọ àbí kò pè mí ní kíni. ó mọ̀ nǹkan kó ṣẹlẹ̀ kébà ti ṣe pé mi ni mo pa ẹni kó àgbè fọ́ kéde sí pé mi ní ya agbẹ̀bí kó gbẹ́ ibi rẹ̀ kéde sí pé mi ní ọkọ̀ òòṣà kó dá gbogbo wàhálà sílẹ̀ nǹkan kó bá ti wù ọ́ kó ṣe. Ìjẹ̀ṣà. ìwọ gan ló yẹ kan gbé gba ọkọ̀ òòṣà dẹ́sí wọn lé lórí. Ìjẹ̀ṣà tí ń ṣe kan sórí ayé ẹ o ti fi ọ̀nà lábẹ́ kò sí wàhálà omi ló dànù àgbè òfò èdè lóyún náà máa fi kọ́. ẹ kálẹ́ o. ṣé olórí burúkú ọ̀rọ̀ kì í sùn ni. mo gbọ́ òun yìí ní sẹ́ẹ̀ gbà. jọ́ kí n tiẹ̀ olòṣì tó ṣẹnu bí ìlérí ìlà àkókò kí n tiẹ̀ ojú wa mi débi ọ̀dà èmi àti kejì mi ò jà à ń ṣe rí ayò ni. ayò sì wájú yín náà ni. jọ ṣé o tó ṣe wáyé ó dà pé mo rí pé òun ló fẹ́ pa mí ìwọ fún ààrẹ ló fẹ́ lu sọ pé èmi fẹ́ nìkálẹ̀ èmi ò fẹ́ nìkálẹ̀. ìrìn yín gan òun yìí mọ̀ ń gbọ́ bó lẹ́wà. àwa mọ́ṣúárì wọ́n ṣe gbókùn mi wọlé ni ṣọfẹ́ pa mí ni jọ níbi tó ṣe àbòsí dé láyé yìí o tún sọ̀rọ̀ ní ògiri. ọjọ́ ẹ̀rọ o mọ̀ ń kọjá lọ́wọ́ sáà ń gbóhùn ni. ohun ló gbọ́ tó fi yà tó bá rẹ̀ mí gẹ́gẹ́ ńkọ́ abẹ́ ẹ̀wọ̀n gbà mí báyìí abẹ́ ẹ̀rẹ̀yàn kan lẹ́wọ̀n wèrèlè ṣẹ́kọ̀ ti baṣẹ́ jẹ́ àbí màá sí ìbò fẹ́ mọ ibi tó wọ̀ gẹ́gẹ́ fẹ́ wọ̀ ọ́yá mo á fẹ́ sí ọ̀dẹ́bi tó bá wà. ẹ má fọhùn tọ̀ mí lẹ́yìn irú kí lè yí báyìí táǹgbàtúpà mi ṣé ẹ fẹ́ sọ mí sókùnkùn ni bó ní ṣe ríran olúwa rẹ̀ ò rí sẹ́sẹ̀ látàárọ̀ ìrẹ́nu ti bọ́lẹ̀ gbogbo àwọn ọlọ́rọ̀ tí wọ́n sọ lónìí báyìí kò sí tí mo gbọ́ ń bẹ̀ nígbà tí ìràtúpà ti ń fi rìn àwọn kan báyìí gẹ́ mọ̀ fún yẹn. Jẹ́nrọ́lá ó kọ́ mi nù Jẹ́nrọ́lá gbọ́ tiẹ̀ nítorí lọ mọ̀ tẹnu apẹlapẹ ń sọ síta àbí sọ wá ráyè rẹ lóde báyìí àbó rí njó tiẹ̀ ti gbọ́ wípé ayọ̀ ni mo fi ọmọ rẹ ó ti bímọ ó tí ì gbọ́ ó ti bímọ ó sì ti jọ́ lọ́hùn nípò. mo dẹ́rù mọ́ kàwọ́ lórí ṣé bákọ̀bí rẹ náà ti kú kó tó di pé ayọ̀ ni mo fẹ́ náà kú ègún ìrandíran náà ní í jà ọ́ ṣebí tí ó bá kàn ọ́ kọ́ lọ́ mọ́ rán dúró ná tó ọ̀bà rántí jẹ́ ìran ò létí dáadáa sọ mọ̀ pé bó o ṣe fi bàbá ayọ̀ ni mo fẹ́ lẹ́nu tó ọ̀tẹ̀ lọ́kùnrin lọ ń gbọ́ ọ̀tẹ̀ lọ́kùnrin lọ ṣebí ń ló gbé ọdẹ lù yìí ṣebí o fẹ́ wá ṣe nǹkan sọ́kọ náà ni
gbogbo rẹ̀ ti wá dojúrú báyìí ìwọ ọmọ wípé ẹ̀dá ìgbàlùbọ́sà kọ́kẹ́fọ́. kí ni ṣe báyìí. kò sátúnṣe gbogbo ń tó kó jọ lọ́jọ́ ayé rẹ̀ náà ló ti sọnù ọkàn jẹ́ wípé bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo náà mọ̀ bá a pín inú rẹ̀ àwọn ọmọ rẹ̀ sọ mọ̀ pé wọn ò lẹ́sẹ̀ lọ́rùn sọ mọ̀ pé wọ́n lọ bà ayé wọn jẹ́. ìmọ̀ pé bí ó ṣe rí rèé mo ní ìgbìyànjú tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ayé mi nígbà bàbá àwọn olówó gbà náà. kìí ṣe bàbá wọn lọ́ọ́ bà ayé wọn jẹ́ o ìwọ gangan ìwọ jẹ́ ìran láì ìwọ lọ́ọ́ bà ayé wọn jẹ́ torí ìpinnu tí ń bẹ lórí rẹ ń ló tún padà sórí àwọn ọmọ rẹ o. ó bá jẹ́lẹ̀dá mi ni ó dẹ́kun kí làtúnṣe ayé mi. ó ti bọ̀ ọ̀sátúnṣe mọ́. alẹ́ ní èso ọjọ́ ẹkún rẹ̀ ó dìgbò ọba kú tọ́ ọ̀ wá rọmọ sí ọ. ìní rọmọ sí mi mo dẹ́rẹ̀ mo dẹ́rẹ̀ kò sí tó kù mọ́ ló kù fún mi. ó lè kú yóò ṣe kú lórí mi ó lè kú yóò ṣe kú lórí mi ó lè kú yóò ṣe kú lórí mi. Òrìṣà, 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 òrìṣà. Ọkọ òrìṣà ni. Ọkọ òrìṣà. Òrìṣà, òrìṣà. Ọkọ òrìṣà. Ọkọ òrìṣà. Ọkọ òrìṣà. Ọkọ òrìṣà. Ọkọ òrìṣà ni. Ọmọdé tọ́lọ́wọ́ tẹrù nígbà tí ó fi tọ́lọ́wọ́ dání. Bọ́mọdé bá dé bí ẹrù láti bẹ̀rù ni. Òrìṣà.